igun ilé. Kò jẹ́ nǹkan jẹ́ nǹkan. Ọlọ́run má jẹ̀mú o, jẹ́ ó dàbí àlá. Jẹ́ ó dàbí àlá. Àti ọmọ ọ̀run gbéra lẹ̀ òdìdé. Jẹ́ ó jọ bí idán lójú ọ̀tá mi. Olórí ayé. Hello, Papa. Mo wà ní online. Hello. Mo wà ní online. Uh, Papa. huh? Mo wà ní online. Okay. Sorry. Ìwọ ni Ọlọ́run tí kì í dalẹ̀, ọ̀rẹ́ òtítọ́. Ó dẹ̀ yẹ ká share program yìí wákàtí kan péré 1 hour. Ẹ jẹ́ share dáadáa. Ọlọ́run gbogbo láyé lọ́run. Ìwọ ló sọ nínú ọ̀rọ̀ rẹ wípé Ọlọ́run ọ̀rọ̀ ké pè mí ní ọjọ́ ìpọ́njú. Bẹ́ẹ̀ni o. Èmi ò sì gbọ́ ohùn rẹ. Màá fi ohun alágbára tí ìwọ kò mọ̀ ọ́ o. Aláṣẹ láyé. Màá ṣe tìrẹ láṣẹ pé. Aláṣẹ lọ́run. Ọ̀rọ̀ rẹ á wá dàríyànjiyàn lójú ọ̀tá. Olórí ayé wá ṣàkàrú tú àgàtò. Tètè jẹ́ ó dàbí àlá. Ẹ jẹ́ share program yìí dáadáa. 1 hour yẹn máa tó pé. Bíbélì ló sọ fún mi wípé Ọlọ́run ìgbàanì ògo ilé ìkẹyìn yóò pọ̀ ju ti ìṣáájú lọ. Májẹ̀mú ọ̀rọ̀ Ẹ wọn share program yìí dáadáa. àwọn tó rí ọ ní ìgbàanì ayé wọn ò tún wà bákan náà mọ́. Ìṣẹ̀lẹ̀ ìyanu gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ọlọ́run ìpè mi o. Kábíyèsí o. Ọba ńlá Tètè o. wá ṣe. Wá ṣe bí ọba káyé ó tó sọ̀rọ̀ o. Káyà Olúbóyè Ọmọládé. Wá Wá fi àánú ńlá gbé mi dìde káyé ó tó rí wí. Àánú bẹ lọ́wọ́ rẹ o. Kódà kó má share program yìí. Kódà. Ṣèfẹ́ bàbá rẹ̀. Ó di Ó di dandan kó rójú rere bàbá ọmọ. Ọlọ́run lè kóra Ọlálékan. Kò dẹ̀ dá kó má share program yìí. Mọ́mì kò dá dádì ó yẹ ká tètè. Ó dìde kó gbé mi pọ̀n Kí n má jábọ́ lẹ́yìn rẹ o. Tètè ṣe bó ti ṣe. Tó Bó bá ti dàbí àlá tán. òkìkí Kan o. Ariwo ata. Gọ́ngọ́ yóò sọ o. Kùtùkù àwù. Nítorí dídé rẹ o. Ó máa mi ayé. Kò dá kó má share program yìí. Kò dáa. Torí àsìkò ní gbogbo nǹkan ẹ jẹ́ ṣe kọ́mọ́kọ́mọ́. 1 hour yẹn tó bá ti pé ni mo máa ṣorí ọ̀fẹ́. 1 hour péré ni. Tó bá ti pé mo máa ṣorí ọ̀fẹ́. Ó dẹ̀ yẹ kó rí nǹkan kan gbà nírọ̀lẹ́ mọ́mí àti dádì. Lóòótọ́ ọ̀tá. Ẹ jẹ́ share program yìí dáadáa.
ẹjẹ́ ṣe kíá. Ìwọ ẹni tí a ti rò pé wípé kò lè ṣe rere mọ́. Mọ́mì mi, I see you ma. Tẹ́tí sílẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi. Ẹ gbọ́ ohùn Olúwa. Mo ní ìròyìn ayọ̀ kan fún ọ. Mo rí mọ́mì mi kan bẹ̀. Ọlọ́run Ṣílò kò gbàgbé rẹ. Ọlọ́run tó dá ọ kò gbàgbé rẹ. Ó kọ ìtàn ayé rẹ lọ́wọ́. Mọ́mì Olúrẹ̀mí Fáṣínà, mo rí yín o mọ́mì. Kọ ìtàn ayé Good rẹ evening ma. lọ́wọ́. I love you mọ́mì, thank you ma. Ẹni wípé ó dákẹ́ jẹ́jẹ́. Ìdákẹ́ jẹ́jẹ́ rẹ̀. Ó ń ṣiṣẹ́ agbára. Nígbà tójú ọjọ́ bá máa yí padà. Mímí Mímí o, òkìkí ata. Mọ́rọ̀ rẹ̀ pinna. Àbà. Ọjọ́ ayọ̀ rẹ̀ ti dé. Bẹ́ẹ̀ni. A máa kéde Ó di dandan ká kéde ògo ẹ̀fà yẹ kó kórè ògo wáyé. ògo wáyé. Yes. Mọ́mì ẹ ṣí ẹ prógrámù yìí nítorí àṣẹ. Àjẹmú yìí sínú ayé etí tó ń gbọ́ mi. Ìyá pásítọ̀ dálé mo ṣàyà kó àfọ̀dáta yà. Nígbà tó bá dá ìkólọ mi padà. Ẹ jẹ́ ṣí ẹ prógrámù yìí kíákíá. Jẹ́ ó dàbí àlá o lójú ọ̀tá. Jẹ́ ó Ṣé ó dàbí àlá? Oní máa jẹ̀ mú o. Ẹ ṣe mọ́mì mi, I love you. dàbí àlá o. Ó ti ṣe ní 1930. Nígbà tó Ọlọ́run Ayọ̀délé Babalọ́lá o. Wá jẹ́wọ́ fọ́tà mi pé wọ́n ló ní mi. jẹ́ dàbí àlá o lójú ọ̀tá. Mọ́mì ẹjẹ́ sáré gbàdúrà yìí. Ṣé ẹ mọ̀ pé mo kọ síbẹ̀ pé wákàtí àdúrà àti ìsọjí àdúrà téèyàn bá dé gbàgede àdúrà sọjí kò sáàyè eré àsìkò àdúrà ni. Mọ́mì ẹ sọ̀rọ̀ ká tó bẹ̀rẹ̀ ohun gbogbo ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù. Ọlọ́run tó ní wákàtí ògo ní forúkọ rẹ. A gbé ọ̀gá nítorí ẹ̀yin ni Ọlọ́run ẹ ò yí padà. Jíjá sí tẹ́ ẹ dá wa sí náà la ṣe wà ń bí Ọlọ́run. Bí ò bá sí rẹ láyé wa. Ẹni tó dẹ̀ kàn ló dẹ̀ mọ̀ Ọlọ́run ò jẹ́ kí ibi ó kàn wá ti lé tọmọ tara tẹbí Ọlọ́run ó ṣe gba ọpẹ́ wa. Ó jẹ́ kárùn yóò súnmọ́ bí tá a wà. Ó jẹ́ kí wàhálà ó dé bá wa ká mọ́ sáré kiri. Jíjẹ mímu wa Ọlọ́run ìwọ ló ń ṣe. A sọ pé ẹ ṣe olórí òkè fún àwọn ẹ̀rí ńláńlá tó ń jáde níbi tá ò ti mọ̀ rárá. A sọ pé ẹ ṣe fún ọwọ́ agbára tẹ́ ẹ nà lórí orin jẹ́ ó dàbí àlá. Àyàn lógo kó ń dàbí àlá lójú àwọn èèyàn ìyanu tó ń ṣe láyé wọn. Ògo ni forúkọ yín. Aṣílẹ̀kùn ìsọjí ìrọ̀lẹ́ yìí ní orúkọ Baba ti Ọmọ àti Ẹ̀mí Mímọ́ lórúkọ Jésù Olúwa wa. Kálẹ́mi nìwọ ni màá bẹ̀rẹ̀ sí gbàdúrà yìí. Ẹ̀kan lókùtà tún máa gbọ́ orin yìí lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin tẹ́ ẹ̀ báyìí tí ì ní orin yìí ẹ lọ sórí profile kẹ́ lọ download ẹ̀. Ó ṣe pàtàkì kó ní torí mo gbọ́ ẹ̀rí ńlá tó tóbi bàǹbà méjì. Ọmọ mọ́mì yẹn máa wá sọ ẹ̀rí wọn láìpẹ́ yìí ṣùgbọ́n mo fẹ́ gbàdúrà dáàrin kan kí àwọn màmá yẹn tó wọlé wá sọ ẹ̀rí wọn. Ẹjọ́ ẹ̀yin tẹ́ wà ń bí tẹ́ ẹ̀ tí ì ní orin yìí tètè lọ make sure pé o ní. Ó ṣe pàtàkì kó ní. Bẹ́ẹ̀ ni mi ò polówó orin fún ẹ ọ̀rọ̀ tó ń bẹ nínú orin yìí áńgẹ́lì tó kọ orin yìí fúnra rẹ̀ ni òun ló ní kí n sọ fún ọ wípé kó o lọ ní lọ́wọ́ ó ṣe pàtàkì kó ní èmi kọ́ mo kọ́ o Ọlọ́run ló fi sí mi lẹ́nu. Ìgbà tí mo kọ́ mi ò mọ̀ ìgbà tí mò ń gbọ́ létí ni mo mọ̀ wípé ẹni tó gba inú mi sọ̀rọ̀ ní ọjọ́ yẹn nínú stúdíò òun gan ni mi ò mọ̀ rí. Áńgẹ́lì tó kọ orin yẹn jáde láti inú mi ò rí mi ò mọ̀ rí. Mo ṣáà mọ̀ wípé mo bọ́ stúdíò mo sì kọrin ṣùgbọ́n mi kan mo kọ orin yìí mọ̀ rí mi bí ẹni pé ohun mọ́ mi dùn ohun mi ò dùn irọ́ ni. Áńgẹ́lì kan ló wọnú mi gbé ohùn jáde pé ní tí mo fẹ́ o sọ rẹ̀ mọ́ kọ tara rẹ̀ torí mi ò gbéwèé dání mi ò ní
jẹ́ máa wò ó núwèé kí n máa kọ́ ní téèyàn bá gbé núwèé kì í nítumọ̀ àmọ́ ohun tí áńgẹ́lì olúwa bá gbìn sínú ènìyàn tó bá gbìn sínú ènìyàn wípé ó yá o ńgbà fẹ́ bẹ̀rẹ̀ orin yẹn mo sọ̀rọ̀ kan nínú stúdíò mo ní olúwa o mi ò mọ orin kọ o àmọ́ áńgẹ́lì orin mi dà ìwọ ló fún mi ní orin yìí ní 2016 ibo ló wà padà wá sínú mi mo fẹ́ rí iṣẹ́ tó fẹ́ forin yìí ṣe láyé mo fẹ́ mọ rírì mo fẹ́ mọ ìjìnlẹ̀ tó ń bẹ nínú jẹ́ ó dàbí àlá áńgẹ́lì sì wọnú mi ó sì bẹ̀rẹ̀ sí kọrin jáde èmi kàn ṣáà lanu ni ṣùgbọ́n áńgẹ́lì tó wọnú mi nínú stúdíò lọ́jọ́ yẹn ló kọjá ó dàbí àlá mọ́ rí mi bí ẹn pé ohùn mi dùn ohùn mi ò dùn ọlọ́run ló lohùn òun ló lèdè òun ló làṣẹ mọ́mì tẹ́ ẹ̀ báyìí tí ì ní orin ẹjọ́ ẹ bá mi béèrè fún à ń prepare fún fídíò ẹ̀ ó yẹ kó jáde kí 7 days tó pé à ń gádà fídíò yẹn jọ báyìí lọ́wọ́lọ́wọ́ lórúkọ ó pé o nínú bó ṣe dá sí i náà la ṣe ń sáré fídíò yẹn torí àwọn èèyàn ti béèrè fún gan so à ń gádà fídíò ẹ̀ lọ́wọ́ mo mọ̀ pé pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀yin ọmọ ọlọ́run fídíò yẹn máa ṣe é ṣe torí n tó máa ná wa pọ̀ ṣùgbọ́n mo gbàgbọ́ wípé á dàbí àlá nígbà tá láàánú tó máa ní mọ́mí ẹ má sanwó fídíò yìí èmi ni màá san tá a pè mí pé mọ́mí ẹ má wọrí I am ready to pay for that video ẹ jẹ́ mọye tó jẹ́ ọlọ́run gbé wá lágbára rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì ní ẹ jẹ́ ká ṣe kí ni ẹ já lọ dáńlóòdù ẹ fún mi ní líǹkì orin yẹn níbẹ̀ yẹn hello madam ṣé ń gbọ́ mi dáadáa mo wà ní online for now mo wà ní online à ń gbàdúrà à ń ṣèsọjí lọ́wọ́ á dáa fún yín mọ́mì ẹ ṣe púpọ̀ ẹ lè pè létà ṣọ́rọ̀ mi yé yín ẹni tó máa ṣe fídíò yẹn mo ti pè é a dẹ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀ nínú ọ̀sẹ̀ yìí sí ọ̀sẹ̀ tó mọ́ kókó tó pé 7 days fídíò yẹn á rẹ́dì á jáde sí gbangba mọ́mì ẹ jẹ́ ká ṣí ẹ̀ program ìsọjí lolúwa ní ká wá ṣe àdúrà láwá gbà wákàtí kan yẹn tó bá ti pé níṣe la máa ṣe kíni òun la máa ṣorí ọ̀fẹ́ ó dẹ̀ dákẹ́ ṣí ẹ̀ prógrámù yìí mo fẹ́ kó gbaná jẹ níbi tó wà tó rọ̀rọ̀ rẹ máa dàbí àlá a ní ẹ̀rí ńlá méjì gbòógì tèmi àti yín fẹ́ fetí gbọ́ lónìí kó o lè mọ̀ wípé ó gbọ́dọ̀ dàbí àlá láyé tìyẹ́ náà tó o bá ti múra àwọn tó ń ṣí ẹ̀ prógrámù yìí dà máa gbàdúrà yìí níbi tó wà olúwa jẹ́ kí ọ̀tá mi ó mọ̀ pé wọ́n ló ní mí jẹ́ kí arónípin ayé mi ó mọ̀ pé ìwọ ló ní mí ìwọ ló ṣẹ̀dá mi ó mọ̀ pé Ọlọ́run ò dàbí èèyàn tó bá jẹ́ pé Ọlọ́run dàbí èèyàn wọ́n lè ní kílẹ̀ má mọ̀ wọ́n lè lówó táwọn fún ẹ yẹn àwọn fẹ́ gbà padà àwọn ò ṣe ọ́ lóore mọ́ èèyàn ni mọ́mì ta ló ṣí ẹ prógráàmù yìí ó gbọ́dọ̀ dàbí àlá ni ẹ gbàdúrà yẹn dáadáa mi bẹ̀rù jẹ́ kárọ̀ ní pé ayé mi ó mọ̀ pé wọ́n ló ní mí. ẹgbẹ́ dánlódì líǹkì orin jáde ó yá líǹkì orin dà. Nígbà
òkìkí àgbáyé. Mímí àmì àríwá ta. Òkúta àti àmọ̀lé kan yóò bẹ́ẹ̀ di ṣe mọ́ àwọn tó ti blọọkù ẹ wọ́n máa hàn blọọkù ẹ àwọn tó ti unfriend ẹ wọ́n á fẹ́ jọ̀rọ̀ ẹ padà. jẹ́ ó dàbí àlá. ó gbọ́dọ̀ dàbí àlá dandan ní sẹ́. Ọlọ́run mi ò fẹ́ mọ bó ṣe máa ṣe iṣẹ́ ìṣàánú mi ẹni wí ẹni àwọ̀. Olúwa ṣàánú mi ẹni wí ẹni àwọ̀. Bẹ́ẹ̀ Ọlọ́run tó ní mi ṣàánú mi bó bá ṣe wù ọ́. Torí mo mọ̀ pé tó o bá dé ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀. Ní mo ṣẹlẹ̀ yà á gbà fún nàtọ̀. Olórí ayé. Ẹ̀yin tẹ́ ẹ ṣe ẹ program yìí dà. Ẹ fún mi ní líǹkì orin yìí bẹ̀ yẹn fún mi. Ìwọ ni Ọlọ́run tí kì í dalẹ̀, ọ̀rẹ́ òtítọ́ ni ọ́ o. Ẹni bá ní ọ, ó ti lóhun gbogbo. Ó lóhun gbogbo láyé lọ́run. Ìwọ ló sọ nínú ọ̀rọ̀ rẹ wípé Ọlọ́run ọ̀rọ̀ ké pè mí ní ọjọ́ ìpọ́njú. Bẹ́ẹ̀ni o. Èmi ó sì gbọ́ ohùn rẹ. Màá fi ohun alágbára tí ìwọ kò mọ̀ ọ́ o. Aláṣẹ láyé. Màá ṣe tìrẹ láṣẹ pé aláṣẹ lọ́run. Ọ̀rọ̀ rẹ á wá dàríyànjiyàn lójú ọ̀tá. Olórí ayé wá dàgbà rútú àgàtò. Tètè jẹ́ ó dàbí àlá. Bàbá mi o. Jẹ́ ká yóò mọ̀ pé wọ́n ló ní ní Ọlọ́run. Kádà ilẹ̀ à. Mọ́mí ẹ ṣe ẹ program yìí dáadáa 21 times. Bíbélì ló sọ fún mi wípé Ọlọ́run ìgbàanì. ògo ilé ìkẹyìn yóò pọ̀ ju ti ìṣáájú lọ. Májẹ̀mú ọ̀rọ̀ wá fọhùn jáde. Àwọn tó rí ọ ní ìgbàanì. Ayé wọn ò tún wà bákan náà mọ́. Ìṣẹ̀lẹ̀ ìyanu gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ọlọ́run ìpè mi o. Kábíyèsí o. Tètè wá ṣe bí ọba. Káyé tó sọ̀rọ̀ o. Ọlọ́run ẹ̀sìn káyà Olúbóyè Ọmọládé. Wá fi àánú ńlá gbé mi dìde. Káyé ó torí wí. Àánú ń bẹ lọ́wọ́ rẹ o. Ṣé bí ọmọ tó bá ṣèfẹ́ bàbá rẹ̀? Ó di dandan kó rójú rere bàbá ọmọ. Ọlọ́run lè bó. Abíámọ ró. Gbéra lẹ̀ ó dìde kó o gbé mi kàn kí n má jábọ́ lẹ́yìn rẹ o. Tètè ṣe bó ti ṣe. Tó bá ti dàbí àlá tán, òkìkí akàn o, ariwo ata. Bẹ́ẹ̀ni o. Gángan yóò sọ kùtùkù ẹ̀wù nítorí dídé rẹ o, ó máa ń mi àyè. All other speakers remain silent. Ayérayé. Jẹ́ ó dàbí àlá kíákíá. Ọlọ́run má jẹ̀mú o. Jẹ́ ó dàbí àlá o lójú ọ̀tá. Ìwọ ẹni tí a ti rò pin wípé kò lè ṣe rere mọ́. Gbogbo ẹ̀yin tá a ti pàwé ìrántí ayé yìí dé. Tẹ́tí sílẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi. Ẹ gbọ́ ohùn Olúwa. Mo ní ìròyìn ayọ̀ kan fún ọ lónìí o. Ọlọ́run Ṣílò kò gbàgbé rẹ. Ọlọ́run tó dá ọ kò gbàgbé rẹ.
ṣiṣẹ́ agbára. Nígbà tójú ọjọ́ bá máa yí padà. Mímí àmì o, òkìkí ata. Má rọra rẹ pín, ọjọ́ ayọ̀ rẹ ti dé. A máa kéde ògo rẹ fún ayé. Wípé o gbórí ògo wáyé o. Mo sọ̀rọ̀ májẹ̀mú yìí sínú ayé tí tó ń gbọ́ mi. Ó yẹ lọ́la àgbáyé já. Nígbà tó bá dá ìkó lọ mí padà. Jẹ́ ó dàbí àlá o lójú ọ̀tá. Jẹ́ ó dàbí àlá. Jẹ́ ó dàbí àlá o. Nígbà tó bá dá ìkólọ mi padà. Jẹ́ ó dàbí àlá o lójú ọ̀tá. Má jẹ́ kó tàrò wípé Ọlọ́run mi ò sí láàyè. Má jẹ́ kí arónípínrò wípé Ọlọ́run mi ò sí láàyè. Fi ara rẹ hàn o bí alágbára. Ó dìgbà tí ọba tó ní èmi àti yín bá fi ara rẹ̀ hàn kí àwọn aláriwo kan tó dákẹ́ ariwo. Nítorí tó bá ti sọ̀rọ̀, gbogbo aláriwo tó bá ń bẹ láyìíká rẹ̀ wọ́n máa pa lọ́lọ́ ni. Mọ́mì ẹ̀yin ni Ọlọ́run rán mi sí. Dádì ẹ̀yin lọ́lọ́run rán mi sí. Ìntẹ́ ńlá kọjá yẹn kì í ṣòpin ayé yín. Don't allow anybody to ridicule God in your life. Má jẹ́ kẹ́nikẹ́ni kó rí Ọlọ́run fi láyé rẹ̀. Tó o bá ti gbà kán rí Ọlọ́run fi láyé rẹ̀, ó máa dùn mọ́ wọn nínú pé at last a ti jèrè ọ̀rọ̀ lára ẹ̀. Jẹ́ ó yé wọn wípé nǹkan tán ayé mi sì ń sọ̀rọ̀ lọ́wọ́. Ìwé ayé mi ó wà lọ́wọ́ ẹ̀. Báírò tó fi ń kọ́ ò lè fojú rí. Òun ló mọ̀ mí, òun ló mọ̀ mí. Ó mọ ń táyé mi máa jẹ́, ó mọ ń tí mo máa dà, ó mọ bí mo ṣe máa rí. Why will you ridicule my God? Kí ló dé tó fi máa wá máa rọ́ Ọlọ́run fín láyé mi? Mo máa ń sọ fún àwọn èèyàn, ìjẹ́ dúró. Nǹkan tán ayé wo tí ìgbéwé ọwọ́ ìwé ìrántí yẹn máa ṣí. Ẹ má jàrí bí ẹn kò ti tán, kò tí ì tán. Kò ì tán mọ́ mi. Ṣé ọ̀rẹ́ ẹ ló kọ́kọ́ fọkọ ìwọ ò tí ì ní? Àwọn tó ń gbé wọ́n ń gbé ẹ jùlẹ̀. Ó wá rò pé ó tán kò tán náà. Nǹkan tán ayé rẹ̀ sì ń sọ̀rọ̀ lọ́wọ́. Ṣé nítorí wípé ọmọ kan tó bí yẹn ti dàgbà, ẹni tó dẹ̀ fi gbogbo ayé ẹ bọ, tó sọ̀rẹ́ńdà ayé ẹ fún bí ọkọ, ó ti gbé ẹ, ó ti jẹ́ ẹ jù sílẹ̀, ó ti sá kúrò nínú márèjì yẹn. Ó wá rí páwọn ọ̀rẹ́ rẹ̀ ń bú ọ, ó wá rí bí ogun kì í ṣogun. Nǹkan tán ayé yẹn ó sì ń sọ̀rọ̀ lọ́wọ́. Ó dákẹ́ ni. Tó bá máa kúrò lábẹ́ ìdákẹ́ yẹn, ìdákẹ́jẹ́jẹ́ yẹn ó níṣẹ́ tó ń ṣe. Má rí bí ẹni pé ó ti tán kò tán náà. Ìwọ náà fẹ́ máa fúnyàn, ó fẹ́ máa sọ̀rọ̀ láwùjọ ṣùgbọ́n kò tí ì tó, kò tí ì kún, kò tí ì ṣẹ́kù. Ó wá rò pé ó ti tán kò tí ì tán. Onímájẹ̀mú ló ní sọ fún ọ wípé ẹni tó ń kọ̀tàn ayé rẹ ò tí ì dáwọ́ iṣẹ́ dúró. Ìdí nìyí tó fi gbọ́dọ̀ rìlẹ́ǹtì nínú àdúrà. Àdúrà máa sú ẹlòmíì. O ò dẹ̀ mọjọ́ táńgẹ́lì tá a rán pé kó wá ṣe ọ́ lóore máa dé. Mọ́mì dádì, mi ò mọ̀ bíyá mò ń bẹ́ nìkan sọ̀rọ̀. Mi ò mọ̀ bíyá rán mi sẹ́nìkan nírọ̀lẹ́ yìí. Ṣorí wákàtí kan yìí mi ò fẹ́ kó fi ṣeré rárá. Mo fẹ́ kó múra kó gbàdúrà. Mo fẹ́ kó sọ̀rọ̀ dáadáa. Ẹ̀yin tẹ́ wá ń bí ó dẹ̀ yẹ kẹ́ ṣí ẹ̀ prógráàmù yìí. Kò yẹ kí n sọ fún yín. A máa gba àwọn àdúrà ńlá kan. Tá a bá gbà dáàrin kan,
a máa fẹ́ kí àwọn màmá wa yìí kọ́kọ́ sọ ẹ̀rí ká tó wọ inú àdúrà. Ẹ̀rí màmá yìí ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ fẹ́ kán sọ ẹ̀rí wọn kó tó di wípé a wọ inú àdúrà. Mo máa fẹ́ kán sọ ẹ̀rí wọn kó tó di wípé a wọ inú àdúrà. Lórúkọ Jésù ò ní wá lásán. Mọ́mì ẹ̀ ní wá lásán, ẹ̀ ní lọ lófo. Má jẹ́ kẹ́nìkan fi mọ́tò tami ẹ̀. Tán bá tami ẹ̀ rẹ̀ sí ẹ lára, sọ fún wọn wípé ọba tó ní mí ń bọ̀ wá ṣe bẹ̀bẹ̀ ju bẹ́ẹ̀ ti lérò lọ. Wọ́n tami ẹ̀ rẹ̀ sí ẹ lára ló wá ń bínú. Ó wá rẹ́ni yẹn lọ́jọ́ kejì ò kí mọ́. Má ṣe bẹ́ẹ̀, Ọlọ́run ò fẹ́ yẹn. Ìtọ́lọ́ ní fún ẹ ju tó ń wò yẹn lọ. Kábúkábú ni ká ẹni yẹn máa jẹ́ lẹ́gbẹ̀ẹ́ big boss tọ́lọ́ máa gbélé ẹ lọ́wọ́. Jíìpù ńlá tí ń dẹ́rù bòṣì. Àbà ọ̀kadà ni wọ́n ń lò tó wá rora rẹ pé pò lè rọ́kọ. Irọ́ ló pa. Nǹkan tán yìí ò tí ì dáwọ́ dúró. Àwọn màmá yìí máa sọ ẹ̀rí wọn fún wa. A máa gbọ́ ohùn wọn. Wọ́n á kí hallelujah. Wọ́n á kọjú dàbí àlá nítorí ó ti ń dàbí àlá láyé wọn báyìí. Tí wọ́n bá wá sọ ẹ̀rí yìí tán, wà wá mọ̀ wípé Ọlọ́run ló ń ṣe rí. Ọlọ́run nìkan ló máa ń ṣàánú ènìyàn. Èèyàn kan ò lè ṣàánú ẹnìkan. Bí Ọlọ́run bá rán áńgẹ́lì pé ó yẹ ló bá mi ṣe alágbájá lóore, tó o bá farabalẹ̀ kó o ní sùúrù, ó ṣeé ṣe kí ìyanu yẹn mọ̀ dé. Àìní sùúrù ò ń jẹ́ kẹ́lòmíì ó tètè rí n tó yẹ ó rí gbà. Ìdí ni tí mo fi ní kó o múra. A máa gbọ́ ohùn àwọn màmá yìí, wọ́n á sọ ẹ̀rí wọn fún wa. Àlàáfíà máa o. Hello, mommy. À ń gbọ́ yín mà. Hello, ma. Yes, ma. Ẹ kí hallelujah. Jẹ́ ó dáa bí àlá. Jẹ́ ó dáa bí àlá o. Nígbà tó bá dá yìí kó lọ mí padà. Ọlọ́run Ṣílò jẹ́ ó dáa bí àlá o lójú ọ̀tá. Mo gbé Ọlọ́run Ṣílò ga. Ọlọ́run ṣe ìyanu nínú ìdílé mi ní àná. Ohun rere ta ti ń retí tipẹ́tipẹ́, ìwé ìgbélú Ọlọ́run ṣe fún ọkọ mi. Ìdí èyí ẹ bá mi gbé Olúwa ga. Ẹlẹ́ẹ̀kejì, nǹkan tí mi ò fọkàn sí. Ìwé yẹn kàn wọlé lásìkò kòrónà. Nǹkan tí mi ò fọkàn sí nígbà tí wọ́n ní ká ṣe ìrànlọ́wọ́ fún wọn. Ọ̀gá ìbọ́lọ̀ ni ẹ máa sọ̀rọ̀ à ń gbọ́ yín jàre. Ẹ̀rí yẹn ṣe pàtàkì ká gbọ́ dáadáa. Life view. Mi ò gbọ́ yín. Ẹ jẹ́ kí ní kán pè mí direct. Please call me directly. Ká lè gbọ́ yín. Láì ṣe interview. Mi ò gbọ́ rí pé èèyàn ò ṣe interview kán dẹ̀ fún yàn níwèé ìgbélú. Láì ṣe interview. Ó wá lọ́lọ́run ò gbàdúrà. Mọ́ fara ẹ̀ balẹ̀ kó mọ́ sáré kiri. Jẹ́ kán lọ fi nǹkan gbọ́ lórí. Kán fi nǹkan bọ́ sọ̀rọ̀ kí yèrè ó tó sí. Hello, mama. Hello, ma. A ti ń gbọ́ clearly báyìí torí àgbọ́ lẹ́ẹ̀kan rárá. Okay. Nǹkan tí mò ń sọ ni pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè Ṣílò. Kò tí ì pẹ́ tí mo join program yìí. Ní àná, Ọlọ́run ya èmi àti ìdílé mi lẹ́nu. Ìwé iṣẹ́ ní ìlú Amẹ́ríkà láì ṣe interview. Ọlọ́run gbà fún ọkọ mi. Láì ṣe interview. Ṣé ẹ̀ ń gbọ́ mọ́ mi? À ń gbọ́ o. Bẹ́ẹ̀ ni mà. Wọ́n ṣe interview fún ìwé yẹn rárá. Láì ṣe interview rárá àti interview kankan. Àkọsọ mi di document. Àṣẹ̀dá ẹ̀kọ́ mi dẹ̀ ṣe tán print ó tán. Àwa gan plan àmúra láti rí pé kí wọ́n pè wá fún interview. Bọ̀ lánàá a kò bá ìwé iṣẹ́ wọn nínú mailbox wa lánàá. Ìdí ọpẹ́ mi nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n sọ fún wọn ní pé gọ́ọ̀mẹ̀ntì náà máa assist àwọn kan. Ọlọ́run náà ká èmi náà mọ́ wọn. Owó tí mi ò fọkàn sí, Ọlọ́run fi yà mí lẹ́nu. Ìdí ọpẹ́ mi nìyẹn. Jẹ́ ó
dàbí àlá ẹ̀kọ́ rí yẹn. Jẹ́ ó Ó dàbí dàbí àlá àlá o. o. Nígbà tó bá yìí kó lọ mí padà. Bàbá. Ọlọ́run Ṣílò, jẹ́ ó dàbí àlá o lójú ọ̀tá. Congratulations mama, ẹ̀rí yìí ṣe bẹ̀rẹ̀ ni o. Àwọn ìlérí tó kù tó yẹ kọ́ lọ́wọ́ ṣe yóò dẹ̀ bẹ̀rẹ̀ sí dàbí àlá lójú yín. Àmín lórúkọ Jésù. Láì ṣe interview kíwèé ìgbélùú dẹ̀ jáde. Bẹ́ẹ̀ni. Èmi ò gbọ́ rí o. Bẹ́ẹ̀ni. Mi ì gbọ́ rí pé èèyàn kan ò ní ṣe interview. Èèyàn kan ò ní ṣe interview ìwé á dẹ̀ jáde. Èmi ò gbọ́ yẹn rí o. Bẹ́ẹ̀ni. Eléyìí lágbára o. Ó dàbí àlá lójú mi o. Ó dàbí àlá lójú àwa náà o. Ìwé iṣẹ́. Ọba èmi gbọgbà tí wọ́n yà sí mi gan dàbí àlá ni mo ń wo bí mi lóko mo ṣáà ń wo bẹ́ẹ̀ pé yàn bí mo kó máa wo. Olúwa o, ẹ̀rí máa milẹ̀ níbi tẹ́ wà yẹn lórúkọ Jésù. Ọba tó dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìláyé yìí ò ní dáwọ́ dúró. Torí pé ọkàn yín wà ń bì ó máa dàbí àlá sí i. Ẹ̀rí yìí ò wà ní dáwọ́dúró yóò máa pọ̀ sí ẹ lọ́ máa kà á látòní kó tó pé ọjọ́ méje mi ẹ tún padà bọ̀ wá sọ ẹ̀rí tuntun. Bẹ́ẹ̀ ló ṣe máa rí màmá. Congratulations. Àmín lórúkọ Jésù. Ó lágbára o. Ó dàbí àlá àbí ó dàbí àlá. Sọ́kàn rẹ̀ wà ń bí. Ṣé o máa ń tó ń ṣe? Kì í sọ̀rọ̀ kó lóun sọ bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni. Mo sọ fún mọ́mì wa kan lọ́jọ́ kan mo ní mọ́mì Olúwa dẹ̀ níbi ńlá tó mú yín lọ. Mọ́mì ẹni àmì o kó ló ń ṣàánú àwa náà o. Mo lọ́lọ́run á ṣàánú yín. Ṣe bí aláìmọ̀ kan ló sọ pé Ọlọ́run ò sí. Wọ́n wá Bíbélì ní wọ́n ṣiṣẹ́ ìbàjẹ́ wọ́n ṣiṣẹ́ ìríra. Ọlọ́run sì ló ń bẹ láàrin wa o. Ọlọ́run sì ló ń bẹ ó ṣe bẹ̀bẹ̀. Ayé ẹ má ṣe rò wípé bàbá ò sí o. Bàbá ń bẹ láàrin wa. Ó ti pẹ́ tó ti ń ṣe. Ṣùgbọ́n eléyìí mi ò gbọ́ rí kéèyàn má ṣe interview fún ìwé ìgbélùú tom printing àbí kí lẹ mọ̀ ń pè tom printing tọ́ǹpù kókò tẹ̀ka lásán kí ìwé sì jáde lásìkò corona yìí. Ṣé bí mo ní kẹ́yìn kan máa ṣàmì lọ́jọ́ sí pé nínú corona issue yìí àwọn kan máa gbàwé ìgbélùú òjijì mo ló máa bí wọ́n núṣẹ́ àwọn immigration ẹ̀yìn ìwé ìgbélùú yìí ó yẹ jáde kó bí ó yẹ àwọn wo ló ní eléyìí wọ́n máa ṣàṣìṣe báyìí wọ́n ṣe máa stamp ẹ̀ báyìí ó yá ìwọ gbà tiẹ̀ ìwọ gbàwé ẹ̀ bí wọ́n ti máa pinnu. Ṣùgbọ́n lòmí ò gbàgbọ́ àwọn tó gbàgbọ́ nù wọ́n ti gíráàpù kọ́pì sórí lásìkò kòròkòrò yìí. Ọlọ́run dẹ̀ ń ṣe bẹ̀bẹ̀ lọ kò béèrè àṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni kò ní ìdí àṣẹ lọ́wọ́ èèyàn kankan kó tó ṣe é. Ó ṣe fi ìgbàgbọ́ ọkàn ìwárí Olúwa wá èmi náà rí jẹ́ ó dàbí àlá lójú èmi náà. Ọkàn tó o bá ti gbé wá wájú Ọlọ́run lọ́lọ́run máa kọ́kọ́ dé ọkàn rúwo ló gbé wá ó dàbí àlá báyìí láì ṣe interview ìwé sì bóde yóò dàbí àlàáfẹ́ yìí kan náà. Kóṣù yìí tó parí ìwọ náà máa sọ ẹ̀rí ńlá. Kábíyèsí ọba ìmọ̀lẹ̀ ó ṣe o eléyìí lágbára ẹ̀rí ìga àtowó tàn lẹ́tọ̀ọ́ sí tí wọ́n ti ẹ̀ ṣiṣẹ́ fún tí wọ́n ronú ń pẹ́ ó kọ̀ bọ́ sí brum just like that gbogbo ẹ̀dẹ̀ ó dẹ̀ mercy favour ọ̀gá adúni eléyìí lágbára o ṣé ẹ mọ̀ pẹ́lú mi ti ṣe ó ti gbé ìwé mi ẹlòmíì ti gbé ìwé ẹ̀ wọlé ńsìn á ti fẹ́ lọ 6 years tó ti gbé ìwé wọlé tí ò gbọ́ ní òsì kankan pẹ̀
ẹlòmíì ti gbéwèé ẹ̀ wọlé nísìn á ti fẹ́ wọdún 10 á ló nǹkan gbé wọlé wọn fóun lésì wọn fẹ́ lómi lésì títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí just like that wọ́n kàn gbéwèé wọlé wọ́n ṣe tán print wọ́n sì ń retí èsì pé ìjọ tó máa pè wọ́n kán wá o kán wá ṣe interview o kán submit ẹlòmíì oríṣiríṣi dọ́kúmẹ́ǹtì lọ́ máa béèrè lọ́wọ́ ẹ̀ bó ṣe ń submit document A ni ó mọ̀ submit document B ẹlòmíì oríṣiríṣi nǹkan náà máa ní kó lọ kó wá torí kí ìwé yẹn ṣáà lè ṣe kíni kó lè bọ̀ sí láì ṣe interview ìwé ìgbélú mọ̀ bóde kí ló kù tọ́lọ́run ò lè ṣe ó gbọ́dọ̀ dàbí àlá lójú tiẹ̀ náà ó gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣé wàá wá lanu ẹ wàá sọ̀rọ̀ ṣé wàá lè gbàdúrà ní ìsìn ọlọ́run jẹ́ ó dàbí àlá lójú ẹni tó rò pé mi ò ní lẹ́rìí lórí òkè yìí orí ẹnìkan nìyẹn ó ní mine is more than 6 years now ẹlòmíì ti gbé wọlé ju ọdún 6 lọ tí wọn yóò tiẹ̀ pọ̀ ọdún 6 ọdún 4 tán dèlú yẹn nìyẹn o lamẹ́ríkà yẹn o ọdún 4 tán d'Amẹ́ríkà ó dà pé last year náà gbé wọlé kò ì pé 6 months o táànú fọhùn yìí o èmi ò mẹ́nìkan tó wà níbi tó gbàgbọ́ ìwọ tó gbàgbọ́ ni kó kọjú sí mi kó lá ẹnu ẹ kó gbàdúrà Olúwa jẹ́ ó dàbí àlá ìyanu òjijì tí ò ṣẹlẹ̀ rí nínú ìran mi jẹ́ ó dàbí àlá lójú mi jẹ́ kí ìyanu yìí ó ṣẹlẹ̀ kíákíá Olúwa jẹ́ kí ìyanu yìí ó ṣẹlẹ̀ kíákíá Ọlọ́run ṣàánú mi síjú àánú wo èmi náà tí n bá sọ̀rọ̀ nípa àánú ó rò péré ni kí àánú ẹ ṣeré o mo sọ̀rọ̀ kan mo ní ẹni tó lọ ń bá ṣàánú fún á dàbí ẹn pó ta lótò ni bẹ́ẹ̀ visa lottery yóò jọ visa lottery lójú rẹ̀ mọ́ mi ẹ gbàdúrà mi ò mo ní ọmọ mi kan sẹ́ ọmọ kan ó wà ní online ó ní mọ́mì ẹ má jẹ́ kí n parọ́ fún yín 7 years rèé tí mo ti gbéwèé ìgbélú mi wọlé tán fún mi wọn àti ẹ pè mí fún interview rárá wọn pín ó lóun ti ẹ jẹ́ kó ṣe báwọn ti ẹ ṣiṣẹ́ thumbprint ó lóun ṣe kankan rárá ó lóun kàn gbéwèé fún lọ́ọ̀yà pé kó bá òun ṣe ọ̀nà òun dẹ̀ retí kọ́ fóun lésì ó lóun àti ìfóun lésì di sí 7 years wá wo tiwọn yìí ń gbóná join wa wọn àti ìlú oṣù kan o kódà wọn àti ìlú ọ̀sẹ̀ méjì tán tí wọ́n darapọ̀ o tí ìyanu bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ láyé wọn yìí o ìyanu yẹn máa ṣẹlẹ̀ láyé tiẹ̀ náà ọkàn wo ló gbé wá bí ṣó o gbàgbọ́ pọ́lọ́ máa dá àdúrà rẹ̀ ṣó o gbàgbọ́ mo sọ fún ọmọ kan mo ní mọ́mì ó ní àmọ́ mi òun máa retí èsì kan pé òun ti gbé kinní kan pé táìmù kòrónà yẹn wọn wá jẹ́ káwọn lọ ṣe kinní kan mo ní kó má wọ̀rí mo láyà lẹ́nu nígbà tó ń bá jáde sí láti ẹ́mbásì wọ́n á kàn sọ fún pé fíṣẹ̀ ti rẹ́dì ni mo ní má wojú kòrónà ò lè dáwọ́ ìgbélú ẹ̀ dúró o kòrónà kankan ò lè dá fíṣà rẹ̀ dúró o kò ní ìtumọ̀ o níbo ló fi ìgbàgbọ́ rẹ sí jẹ́ kí ẹ̀rí màmá yìí kó ru ìgbàgbọ́ rẹ sókè mọ́mì jẹ́ kí ẹ̀rí màmá yìí jẹ́ kó ru ìgbàgbọ́ rẹ sókè níbi tó wà kó wá la inú ẹ kó sọ̀rọ̀ kì í ṣe pé mọ̀ ọ́n ṣe o àánú ni kí ló pè é kì í ṣeré mo ní dámì ṣó o gbàgbọ́ pé Ọlọ́run máa fún ẹ níwèé yìí mo ní dámì lọ́lá ṣó o gbàgbọ́ pé wọn ò ní lé ẹ kúrò nílùú Amẹ́ríkà yẹn ṣó o mọ̀ pé ó máa padà sọ̀rọ̀ níbẹ̀ ó ní mọ́mì mi mo gbàgbọ́ mọ́mì ẹ ṣàánú mo ní mi ò lè ṣàánú ẹ Ọlọ́run ló láàánú lọ́wọ́ èèyàn ni mí bíi tiẹ̀ ó yá jájọ bẹ̀rẹ̀ àdúrà la bá bẹ̀rẹ̀ àwẹ̀ ọjọ́ 3 la bá bẹ̀rẹ̀ oṣù kìíní lọ àgbọ̀n kankan oṣù kejì olúwa ní gbà tó olúwa ní Dámilọ́lá ọba ògo ní sọ fún ọ pé kó ń bẹ̀rẹ̀ sí sọ̀dá mẹ́wàá ẹ pẹ̀lú pé oríṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó yá bẹ̀rẹ̀ sí sọ̀dá mẹ́wàá ọmọ bá bẹ̀rẹ̀ ẹ̀dá mẹ́wàá ní sísan ó san lóṣù àkọ́kọ́ ó san bó ṣe ń gbowó every 2 weeks mọ́mì mo ti ṣèdá mẹ́wàá mi o. I am a testimony as well on this platform. Come with clean hands and receive your own blessing. God is really doing a wonderful work on this platform. God bless you. Destiny. Ada fún yín. Ẹ̀rí tí yín náà ó gbọ́ ẹ̀rí ni. Wo
kì í ṣe abracadabra o, mi ò wá bí wá polówó nǹkankan. Jésù mi ni mo gbédé. Ẹ ń bá ti gbàgbọ́ nú ẹ̀, ó parí. Tó bá ti gbàgbọ́ nú Jésù, Jésù Olúwa tó kú fẹ́mi àti ẹ, tí ẹ̀jẹ̀ rẹ̀ sàn, tá a kàn án ní ìṣó lọ́pọlọ, tá a kan ìṣó sọ́wọ́ rẹ̀ méjèèjì, torí kíni, ó farada ìyà, ó gba gbogbo ẹ̀gbin mọ́ra, ṣebí torí èmi àti ẹni, ká lè rí ayọ̀, ká lè rí àwọn ìyanu tí ayé wa ní ẹ̀tọ́ sí. Àbà, ó ní ẹ̀tọ́ sí ire Olúwa, ìwọ ló béèrè. Ìwọ ló wá bí tí áńgẹ́lì ìdáhùn rẹ wà, tí ó fàṣẹ sórí àwọn àdúrà tó ti ń gbà sẹ́yìn, tẹ́rì ó sì bú jáde gbò. Mọ́mì, ṣé ẹ máa gbàdúrà? Mo ní Olúwadámilọ́lá ṣe gbàgbọ́ wọ́pọ̀, Ọlọ́run á ṣàánú ẹ̀. Ọmọ mi bẹ̀rẹ̀ sí san ìdá mẹ́wàá, ó san lóṣù àkọ́kọ́ kò sú. Mo béèrè, mo ní Dámilọ́lá nígbà tó parí oṣù kan, mo ní Dámilọ́lá ṣe pé ìdá mẹ́wàá tó ń san ẹ ti sú ẹ. Ó ní màmí kò sú mi, ó lòun gbàgbọ́ pé Ọlọ́run ó ṣe. Ó bẹ̀rẹ̀ ìdá mẹ́wàá lóṣù kejì, ó san. Nítorí wá bá ti ní sọ fún ẹ ní màá sọ. So má rò pé ó jà pé mi náà máa sọ irọ́ o. Tọ́lọ́hun ò bá ti ní o sọ́jọ́ tọ́jú owó ẹ̀mí nídìí ẹ̀. Ntọ́lọ́hun sọ, mo ń sọ ọmọ tó ní ẹ̀rí yẹn ni o. Nígbà tó dóṣù kẹta, Olúwadámilọ́lá ṣe ò gbàgbọ́, ó ní mọ́mì mi mo gbàgbọ́. Ní ẹ ṣáà ṣàánú mi, mọ́mì ẹ jọ̀ọ́. Mo ní mi ò lè ṣàánú ẹ. Ọlọ́run ló láàánú lọ́wọ́. Ìwọ ṣáà ti sọ fọ́lọ́run pé àṣẹ tó máa ṣàánú mi, àṣẹ tó máa tú ayé mi sílẹ̀, àṣẹ tó máa fún mi ní ẹ̀rí. Jẹ́ ó wà lẹ́nu màmá Ṣílò, jẹ́ kó tiẹ̀ kọ̀ sọ̀rọ̀ kan. Káyé mi náà nítumọ̀. Ó ti tàn. Ọmọ yìí gbàgbọ́ nígbà tó di oṣù kẹta ló bá gbẹ̀mí. Bí eré bí àwàdà ni mẹ́sẹ̀jì ẹ wọlé o. Ó ní mọ́mì, lóòótọ́ ni wọ́n sọ pé wọ́n máa dìpọ́tù mi ní déètì báyìí. Ó ní mọ́mì, ó kù 2 days kí ọjọ́ tí wọ́n náà máa dìpọ́tù mi ó pé. Òun ni wọ́n méèlì mi nínú bọ́ọ̀sì mi àbí? Ṣé inú méèlì bọ́ọ̀sì? Ṣé méèlì àbí kí lẹ máa ń pè? Inú méèlì bọ́ọ̀sì àbí? Ẹ̀yin lẹ́mọ̀, ẹ wórúkọ fún. Lọ́bá lòun máa lọ yẹnu pátákó lẹ́tà àtẹ̀ránṣẹ́ wo. Lọ́bá ní ìwé ń ti jáde. Ìwọ tán fẹ́ dìpọ́tù, tán ti sọ fún ẹ pé máa dìpọ́tù ẹ. O mọ̀ pa torí nǹkan ṣe kan, ṣé wọn ti sọ fún ẹ pé máa dìpọ́tù ẹ? Kí kòrónà tó bọ́lẹ̀ kó tó di pé wọ́n ti bọ́tà, kó tó di pé wọ́n ti bọ́dà pa. O wá rò pé àsìkò tó ti bọ́dà pa yìí, Ọlọ́run ò lè rántí rẹ sí rere. Kó lanu ẹ kó gbàdúrà. Wákàtí kan yẹn tó bá ti pé la máa sórí ọ̀fẹ́. 1 hour ni tó bá ti pé. Yà, ó kù 10 minutes. Tí 10 minutes èmi ní jẹ́ 1 hour yẹn ó kọjá. Torí ohun Olúwa ni mò ń tẹ̀lé. Olúwa ní ká ṣe ìsọjí wákàtí kan. Tí wákàtí kan yẹn bá sì ti pé orí ọ̀fẹ́ yánu. Ṣó máa gbàdúrà. Olúwa yọ sí mi lọ́nà tí mi ò lérò. Kí ọ̀run oṣù yìí ó tó wọ̀. Mo fẹ́ kó aṣọ ẹ̀rí. Mọ́mí Ṣákírà Tọmọtọ́lá ni ẹ̀yin náà ní ẹ̀rí. Okay, ẹ lọ pè mí sórí Airtel line mi yẹn, Airtel line mi. Orí Airtel line mi yẹn ni kẹ́ lọ pè mí sí tàbí MTN yẹn. Ẹ pè mí, màmá retí kọ́ yín kẹ́ wá sọ ẹ̀rí yín fún àwọn èèyàn. Mọ́mí ẹ sọ̀rọ̀. Olúwa fún mi ní ẹ̀rí tí mi ò lérò. Gbogbo ọ̀nà tó bá gbà, gbogbo ọ̀nà tó fi ń gbà ń ṣàánú àwọn ọmọ rẹ ni kó gbà kó fi ṣàánú mi. Kò ní ṣe bí coronavirus wà bí kò sí. Coronavirus kò gbọ́dọ̀ dá ẹ̀rí mi dúró. Ọlọ́run Ṣílò yọ sí mi lọ́nà tí mi ò lérò. Jẹ́ kí n ní ẹ̀rí tí mi ò ní rí. Kó ọ̀run oṣù yìí ó tó wọ̀. Ọlọ́run Àpọ́sítélì Ayọ̀délé Babalọ́lá fún mi ní ẹ̀rí àgbáyé tí ó mú kí àwọn arónípin ayé mi ó dákẹ́ ariwo. Fún mi ní ẹ̀rí àgbáyé tí ó mú kí àwọn tí wọ́n rò pé kò ṣeé ṣe mọ́ kí wọ́n mọ̀ wípé ìwọ ló ni mí. Fún mi ní ẹ̀rí àgbáyé tí gbogbo àwọn tí wọ́n rò wípé ohun rere kan ò lè ti Násárẹ́tì mi jáde tí wọ́n fi padà wá bá mi ṣàjọyọ̀. Olúwa fún mi ní ẹ̀rí. Rántí mi lónìí jẹ́ ó dàbí àlá. Ẹ̀mí mímọ́ jẹ́ ó dàbí àlá. Fi ara rẹ hàn bí alágbára. Olórí ayé fi ara rẹ hàn bí alágbára. Ọba tó ní mí fi ara rẹ hàn bí alágbára. Olórí ayé fi ara rẹ hàn bí alágbára. Lórúkọ Jésù Kristi, Olúwa wa.
Andrew Mebe, ìwọ náà ní testimony. Call me. Ẹ jẹ́ ká gbọ́ ẹ̀rí yín ẹ̀yin tẹ́ bá ní ẹ̀rí níbí. Ẹ pè mí lórí nọ́mbà tí ó wà ńbẹ̀ yẹn. Ìwọ tó lẹ́rìí ni kó pè, tó bá lẹ́rìí má pè. Kó má dà pa máa kọ́ ti fóònù ẹ lẹ́nu. Ẹ lè pè lórí WhatsApp. Tàbí tẹ́ bá ti mọ̀ pé nẹ́tíwọ́ọ̀kì yín ò wá òkè ẹ má pè lórí WhatsApp. Ẹ lè pè directly 692632 no 08081161512 or 08142387278. Nọ́mbà tẹ́ lè pè sí nìyẹn. Hello. Hello ma. Àlàáfíà ta nìyẹn. Ẹ kúṣẹ́ Olúwa máa ń. Olúwa kúṣẹ́ rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo pè yín lánàá pé mo bímọ ọkùnrin, ọmọ mi bímọ ọkùnrin. Èmi ìjọkùnrin rárá, mo ti ń sọ pé kọ́lá ọmọ mi bẹ̀rẹ̀ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọmọ bíbí. Ọlọ́run ṣáàṣì fi kí n bímọ ọkùnrin. Ọmọkùnrin ni mo fẹ́. So gbogbo program 7 days. Hello. Network yìí yóò fine o. Àgbọ́. Ó máa dáa kẹ́ ẹ pè direct. Ẹ̀rí yẹn ṣe pàtàkì. Ó dá mi lójú pé wọn náà máa ní ẹ̀rí o. Ó kù àdúrà kan tá a máa gbà. Tó bá tún dalẹ́ a tún padà bọ̀. Má jẹ́ kádùá sú ọ tí ò bá ti sú ọ kò ní re Ọlọ́run náà. Hallelujah ní kẹ́ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ẹ̀rí yìí o. Ṣé ẹ gbọ́? Hallelujah o, hallelujah. Ó dàbí àlá lójú mi, Ọlọ́run ṣe ìyanu fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mi ò bímọ ọkùnrin, obìnrin ni gbogbo ọmọ tí mo bí. Dádì wa náà obìnrin ní gbogbo àwọn ọmọ wọn. Ó sọ ọmọ olórogún, obìnrin ní gbogbo àwọn ọmọ tàbí. Mo ti wá ń sọ fọ́lọ́run pé ọkùnrin ni mo fẹ́ ọmọ mi bí. Àtàwọn tẹ̀ sí lọ́wọ́ kìí tán máa ń wò wọ́n ti mọ̀ pé ọkùnrin ló wà bẹ́ẹ̀ wọ́n sọ fún mi ní ìmọ̀. Ṣùgbọ́n nígbà táà ń ṣe 7 days prayer tá a ṣe yẹn, mo ṣáà ń sọ fọ́lọ́run pé ọkùnrin ni mo fẹ́. Láti ẹ̀yìn táà ń ṣe program 7 days prayer tá a ṣe yẹn lórí òkè Ṣílò. Àti máa gbọ́ lánàá lọ́ba ní ó bí ọmọ ọkùnrin. Wọ́n jí ìjọba mọ́jú àná. Ẹ bá mi yin Olúwa lógo. Ọlọ́run Ṣílò ti gbẹgbẹ láyé mi yẹn. Mo dúpẹ́ o. Amẹ́ríkà ni mo wà. Ọmọ mi Nàìjíríà lọmọ mi wà. Àti bákùnrin lórí òkè yìí o, ẹ bá yín lóhùn lógo. Sórí pé àti bákùnrin, sórí pé mo ti ní girama. Olúwo ṣe ẹ̀yin Olúwa lógo. Olúwa dá ọmọ náà sí. Olúwa bá wa wò ó, Olúwa dá sí, ọwọ́ Ọlọ́run máa wà lára ọmọ náà. Ọmọ náà máa jẹ́ ọmọ ìyanu, yóò jẹ́ ọmọ ológo, á jẹ́ akóredé, á jẹ́ akọ́ládé, á jẹ́ akọ́rọ̀dé, á jẹ́ ọmọ tí ń mú ire bá òbí lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Jésù Olúwa wa, congratulations. Hey, hello. 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 We cannot hear you. Tó o bá ti gbàgbọ́, Bíbélì ní ẹ
ẹjọ́ ẹni tí ò bá lẹ́rìí kó máa pè kó má lọ jẹ́ pé mo máa padà pa fún òyìn ni. Hello. Hello. Àlàáfíà ṣé ẹ ní ẹ̀rí ni. Hello ma. Hello. Andrew Mabel ni ma. Oh, go ahead, we are hearing you. Andrew Mabel. Yeah. Andrew Mabel. Okay. Hello. Speak on. I am hearing you if you have a testimony. Andrew Mabel. Okay. Testimony. Yeah. Hello. Go ahead, we are hearing you. Hello ma. Mo ti sọ fún yín pé lè gbọ́ wa lọ́nà méjì kò possible. You cannot be watching me lórí fóònù kan kó máa gbọ́ mbẹ̀ kó tún pè mí kó máa gbọ́ mi kò dáa. So it's better you off that your phone first. Ẹ pè directly kí n gbọ́ tẹ̀ ń wí because bẹ́ẹ̀ ṣe wo program bẹ́ẹ̀ yẹn lohun yín hàn ní online bí. So ó máa dáa kẹ́ ẹ gbé kan tì fún kan. A lè gbọ́ ẹ̀rí yín clearly. Ṣóyé yín wọ́n gbọ́dọ̀ tán volume live program yẹn lọ sílẹ̀ náà ẹ ṣe jàre ká lè gbọ́ ohun tí wọ́n ń wí. Ṣóyé bó ṣe máa jẹ́ nìyẹn ká lè gbọ́ ẹ̀rí yín yẹn dáadáa. Mi ò dẹ̀ mẹ́ni tẹ́rì kàn láàrin. Ta lè rí kàn? Ìwọ tẹ́rì kàn ni kó o sọ̀rọ̀ pé mi lè rí kàn. Lórí òkè Ṣílò èmi máa sọ ẹ̀rí tuntun. Ẹ̀yin tẹ́rì kàn ẹ bẹ̀rẹ̀ sí sọ bẹ́ẹ̀. Ẹ sọ pé èmi lè rí kàn. Ó dá mi lójú ni mo mọ tí mo ń sọ. Ẹ̀yin tó dá lójú tẹ́ ẹ mọ̀ tẹ́ ń sọ ó yẹ sọ̀rọ̀. Ẹ sọ pé èmi lè rí kàn ẹ dárúkọ mi. Ṣé ẹ láìkì mi ni? Màmá Ṣílò ìwọ lè rí kàn. Èmi ní kẹ́ ṣáà máa dárúkọ tèmi. Àwọn tẹ́rì kàn ni o. Ó yá ẹ sọ pé mi lè rí kàn. Èmi gangan. Alẹ́ mi lè rí kàn. Mọ́ bá ń do ẹ̀rí mi o, mọ́ bá ń do o. Sọ pé mi lè rí kàn. Ó dẹ̀ máa dàbí àlá. Mo sọ wípé Olúwa wípé káwọn èèyàn lọ fi orin yìí ṣe ríngìntònú wọn. Hello. Can you hear us? Hello. 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 Ẹ̀yin tẹ́rì kàn ó yẹ sọ̀rọ̀. Ẹ̀yin tó dá lójú ni kẹ́ ẹ sọ̀rọ̀. Tó bá ti dá ọ lójú kó o sọ̀rọ̀. Orí ẹ̀rí ńlá kan tó wọlé báyìí. Ọlọ́run ló ń ṣe èmi kọ́ mi ò mọ̀ ń pẹ̀. Ìwọ tẹ́rì kàn ó yá sọ bẹ́ẹ̀. Lórí òkè Ṣílò yìí, èmi lè rí kàn. Hello. Hello. Yeah, mo ń gbọ́ yín báyìí. Hello. Hallelujah ma. Hallelujah. Láti Cairo ni ma. Okay. Happy birthday mọ́mí ẹ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láti ma. Àmín. Princess ló ń bá yín sọ̀rọ̀ ma.
ṣé ẹ ní ẹ̀rí ni? Oní princess bẹ́ẹ̀ ni mà. Okay, ó yẹ ẹ sọ fún mi ẹ̀rí yẹn. Mo gbà tí mọ́mì mo rí orin kan tí ẹ kọ sí orí péjì mà. Tẹ sọ wípé tó dá ìkólọ mi padà torí mi ò ní ohun àtikọ́. Mo Ṣé ń gbọ́ mi mà? Mo gbọ́. Nígbà tí mo play orin yẹn tí mo gbọ́ níjọ́ tí ẹ kọ́kọ́ ṣe késẹ̀tì yẹn tẹ́ ní ká ṣe prayer. Nígbà tí mo béèrè kọ́kọ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba tí Ọlọ́run ọba dẹ̀ ṣe nǹkan yẹn fún mi. Ṣé ń gbọ́ mi mà? Mo kúkú ń gbọ́. Because bí mo ṣe wà yìí mi ò láìkí kí máa sọ èrí mi o but ní ọjọ́ yẹn orin yẹn nígbà tẹ́ sọ fún wa pé ká máa kọ tí mo kọ orin yẹn nǹkan kan wà bẹ́ẹ̀ pé láti ìgbà tí because mo ti wà nílé. Ẹ lè pè kẹ́sọ ẹ̀rí yín. Ó dẹ̀ máa dàbí àlá lọ́dọ̀ àwọn kan dẹ̀ ti lẹ́rìí ṣùgbọ́n wọn ò ráàyè bá mi sọ̀rọ̀. Wọ́n hàn tẹ. Ó jẹ́ sọ̀rọ̀ bí ó wà. Wákàtí kan ti fẹ́ gbé òkun ṣẹ́jú mẹ́ta. Sọ̀rọ̀. Kò dáa kó o má rí prógrámù yìí sí ẹ̀. Kò dáa rárá. Kó o má rí sí ẹ̀ ní 21 times. Kò dáa. Èmi ò mọ àwọn tó sáré sí ẹ̀ prógrámù ìwọlẹ̀ rí kan lórúkọ Jésù. Jẹ́ ó dàbí àlá. Ọba tó ní kọ́kọ́rọ́ ọjọ́ tò. Ìyanu sì kù lójú Ọlọ́run sínú. fáwọn tó bá nílò rẹ̀. Jẹ́ ó dàbí àlá o. Nígbà tó bá dá ìkólọ mi padà. Jẹ́ ó dàbí àlá o lójú ọ̀tá. Mo ń retí àwọn tó ṣí ẹ̀ ní 21 times. Jẹ́ rí kọ́mẹ̀ntì rẹ̀ ìwọlẹ̀ rí kan. Jẹ́ ó dàbí àlá. Bàbá mi o. Tètè jẹ́ ó dàbí àlá lójú ẹ̀rọ ní pí o. Gbọ̀tún yọ gbòsì yọ olórí ayé. Jẹ́ káyọ̀ mọ̀ pé wọ́n lọ́ba. Kò dáa kẹ́ ẹ má sọ̀rọ̀, kò dáa ẹ sọ̀rọ̀ mọ́mì. Nígbà tó Ẹ bá sọ̀rọ̀. dàbí àlá lójú ọ̀tá Lọ́tà lọ́tà dákẹ́ ariwo. wọ́n dákẹ́ jẹ́jẹ́ láì fọ́hùn. Nígbà náà láriwo àwádìí òkìkí Òkìkí àgbáyé. àgbáyé. Mímí àmì ariwo ata. Òkúta tí ọ̀mọ̀lé kọ yóò Á di di pàtàkì pàtàkì igun ilé. Kò jẹ́ ká jẹ́ kan. Ọlọ́run má jẹ̀mú o. Ọlọ́run má jẹ̀mú o, Dàbí dàbí àlá. àlá. Ó dẹ̀ dáa kẹ́ ẹ sọ̀rọ̀ mọ́mì. Kò dáa kẹ́ ẹ má sọ kankan, ẹ sọ̀rọ̀. Abiyamọ ọ̀run gbéra lẹ̀ òdìdé. Jẹ́ ó jọ bí idán. Lójú ọ̀tá mi. Nǹkan kan sọnù ló fà á. Ó dẹ̀ máa gbẹ tó sọnù yẹn padà. Mọ́mì ẹ sọ̀rọ̀. Kò dáa kó má sọ kankan ní báyìí. Ìwọ ni Ọlọ́run tí kì í dalẹ̀. Láíláí. Ọ̀rẹ́ òtítọ́ ni ọ́ o. Ẹni bá ní ọ, ó ti lóhun gbogbo. Ọlọ́run gbogbo láyé ṣe kò lọ́run. tí kò Ìwọ ló sọ nínú ọ̀rọ̀ rẹ wípé. kẹ́rù ó bá ayé pé ìwọ gangan. Képe mi ní ọjọ́ Sínú ìpọ́njú. ayé mi kẹ́rù ó máa bá ayé. Èmi ò sì gbọ́ ohùn rẹ. Màá fi ohun alágbára tí ìwọ kò mọ̀ ọ́ o. Ẹ̀yin tẹ́ ṣe ẹ̀ ní 21 times yẹn.
ṣe pé Áńgẹ́lì ìyanu yín ti dé. ọ̀rọ̀ rẹ̀ á wá Ẹ̀yin lẹ rí dàríyànjiyàn kàn. lójú ọ̀tá. Olórí ayé wá ṣàkàrú fún àgbákò. Tètè jẹ́ ó dàbí àlá. Ẹ̀yin tẹ́ rí prógrámù yìí sí ẹ̀. Mo rí àwọn áńgẹ́lì tó níṣẹ́ yín. Wọ́n ti ń ṣiṣẹ́ rẹ̀ lọ. Highly most Kadalia. Ọlọ́run má jẹ̀mú o. Mọ́mí ń tẹ́ sọnù yẹn máa gbà padà sẹ́. Ó máa dàbí àlá. Bíbélì ló sọ Bíbélì ló fún mi sọ wípé fún mi wípé Ọlọ́run ìgbàanì ògo ilé ìkẹyìn ìkẹyìn yóò pọ̀ ju ti ìṣáájú lọ. Má jẹ̀mú ọ̀rọ̀ wá fọ̀hún jáde. àwọn torí ọní ìgbàanì. Ayé wọn ò tún wà bákan náà mọ́. Ìṣẹ̀lẹ̀ ìyanu gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ọlọ́run ìpè mi o. Kábíyèsí o. Tètè wá Wọ́n ṣe bí ọba. Káyé ó tó káyé ó tó sọ̀rọ̀ o. sọ̀rọ̀ o. Ọlọ́run ti káyà ó. Mọ́mí ẹ̀ sọ̀rọ̀ bí bẹ́ẹ̀ wà kó dáa. Àánú la gbé mi dìde. Dáàdì kò yẹ kẹ́ ẹ mọ́ sọ̀rọ̀ bí bẹ́ẹ̀ wà. Tú ìgbéraga owó rẹ̀ nù kó lánú kó béèrè kan lọ́wọ́ náà. tó bá ṣèfẹ́ Áńgẹ́lì ká rán sí ọmọ ò tí ì mọ́. ó di dandan kó rọ́jú Ẹnìkan sì nílò ìyanu níbí yìí. Ó dẹ̀ yẹ kó sọ. Mọ́mí ẹ béèrè ẹ béèrè. Ọba tó ń pọnni kẹ́nìyàn kì í jábọ́ lẹ́yìn. Gbéra lẹ̀ ó dìde kó o Ṣàánú mi bá lójijì mi kẹ́rù kí ó n pọ̀ má dà mí. jábọ́ lẹ́yìn rẹ o. Má jẹ́ ń jábọ́ ṣàánú. tó bá ti Kójú ó dàbí ti ẹni tó sọ pé ó ti tán fún ṣẹ̀dá mi. òkìkí akàn o. Káwọn tí ò gbọ́ náà mi gbọ́kàn bẹ̀rẹ̀ sí júbà májẹ̀mú rẹ láyé. Gángan yóò sá. Mọ́mí ẹ sọ̀rọ̀ ọba sọ. Áwù o. Bẹ́ẹ̀ni nítorí dídé rẹ o. Ó máa ń mi ayé. Mọ́mí ó dẹ̀ yẹ ká ẹ sọ̀rọ̀. Gbogbo yìí ó dákẹ́ jẹ́. Kẹ́rì ó fara hàn. Ó yá ó yá. Ó yá mọ́mí ẹ sọ̀rọ̀. Dáàdì ó dẹ̀ yẹ ká ẹ sọ̀rọ̀. Ọlọ́run Ayọ̀délé Babalọ́lá o. Ọlọ́run Àsìkáyọ̀ Olúbóyè Ọmọládé. Wọ́n jẹ́wọ́ pé wọ́n ló rán mi. Ẹ sọ̀rọ̀ mọ́mí ẹ sọ̀rọ̀. Kò tí ì dàbí àlá. Ẹ sọ̀rọ̀. Ó gbọ́dọ̀ dàbí àlá sẹ́. Kí òórùn oṣù yìí ó tó wọ̀. Ìwọ Mo gbọ́dọ̀ ẹni sọ tí ẹ̀rí a ti lórí rò òkè pé sílò wípé ìṣẹ́. kò lè ṣe rere mọ́. Ẹni tá a ti pàwé ìrántí Mo rò ayé kó ti dé. tẹ́tí sílẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi. Wọ́n la rán òun sí. Olúwa. Mo ní ìròyìn ayọ̀ kan fún ọ. Ee, Ọlọ́run Ṣílò kò gbàgbé rẹ. kì í dàbí àwọn ọmọ ẹ̀. Ọlọ́run tó dá ọ kò Òun ló gbàgbé ṣẹ̀dá rẹ. rẹ̀ náà. Ó kọ ìtàn ayé rẹ lọ́wọ́ ni. Tó bá kọ ìtàn ayé rẹ lọ́wọ́, á dàbí ẹni wípé ó dákẹ́ jẹ́jẹ́. Ìdákẹ́jẹ́jẹ́ rẹ̀ Ṣé ó agbára ń ṣiṣẹ́ agbára. nígbà tójú ọjọ́ bá máa yí padà. Mìmí á mi o. Ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀. Má rọra rẹ pé Wáìn. ọjọ́ ayọ̀ rẹ ti dé. Bẹ́ẹ̀ni. A máa kéde ògo rẹ fún ayé. Wípé o gbórí ògo wáyé o. Mo sọ̀rọ̀ májẹ̀mú yìí sínú ayé tí tó ń gbọ́ mi. Ó yẹ lọ́la àgbáyé já. Nígbà tó ó lọ ní padà. Olórí ayé o, bàbá tó ń ṣàánú ẹni láì bẹ̀rẹ̀ ẹ̀sìn lọ́wọ́ ẹnikẹ́ni. Ọlọ́run tó mú rírí jáde nínú àìrí o. Jẹ́ ó dà bí Wá ṣe bí ọba.
tẹ́lẹ̀tẹ́lẹ̀ nẹ́gẹ́tífù láyé rẹ̀ máa mú nítorí pé ó gbọ́ ohùn Olúwa lẹ́nu mi ó sì gbàgbọ́. Mo rú ìgbàgbọ́ rẹ sókè nípa àwọn ẹ̀rí tó ń ṣẹlẹ̀ tẹ́mi gan mọ̀dí rẹ̀ yìí. Ẹ̀yin èèyàn tẹ́ wà ń bí yẹn gbọ́. Tó bá jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nẹ́gẹ́tífù láyé rẹ̀ máa mú. Nítorí pé o gbàgbọ́ nínú ohun yìí láti òní lọ, ayé rẹ̀ kó bẹ̀rẹ̀ sí mú pọ́sítífù lórúkọ Jésù. Ohun nẹ́gẹ́tífù tó ń fọ̀ sí ayé rẹ̀ kó dákẹ́ jẹ́jẹ́. Látòní lọ pọ́sítífù kó bẹ̀rẹ̀ sí ti ayé rẹ̀ jáde. Ìròyìn ayọ̀ tó ti dúró tó yẹ kó o ti rí gbà tí ò jáde yẹn. Lórúkọ Jésù, Ọlọ́run tó ṣílẹ̀kùn òní láì gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni kó yọ̀ǹda ìròyìn ayọ̀ náà fún ọ. Ó yá gba ẹ̀rí tuntun. Mọ́mí ẹ gba ẹ̀rí tuntun. Dádì ẹ gba ẹ̀rí tuntun. Ẹ̀yin mọ́mí ẹ gba ẹ̀rí tuntun. Dádì ẹ gba ẹ̀rí tuntun. Kò ní ṣe bí coronavirus mú ọ sílé àbí kò mú ọ sílé. Kò ní ṣe bí lockdown wà àbí kò sí lockdown. Ìyanu òjijì aláti ayọ̀ tó máa sọ ọ́ dà láyọ̀ ayérayé. Ó yẹ gbà ó. Bí eré bí àwàdà. Ọlọ́run tó ń fi òpè dààmú ọlọ́gbọ́n o. Ọba tó ń fi òpè dààmú ọlọ́gbọ́n o. Ọlọ́run tó ń fòpè dààmú ọlọ́gbọ́n. Tó bá jẹ́wọ́ ló fòpè dààmú ọlọ́gbọ́n ọmọ mi láì ṣe interview, láì lọ sí embassy láti lọ ṣe interview lọ́dọ̀ àwọn immigration, ó dẹ̀ fún níwèé ìgbélú láì lọ ṣe interview rárá. Ọba ògo kí ló kù tó lè ṣe? Ọba tó ń fòpè dààmú ọlọ́gbọ́n o. Àwọn kan ṣìkù tó yẹ kó ríwèé wọn gbà ń bí Ọlọ́run wá fi àánú yọ̀ǹda rẹ̀. Bí eré bí àwàdà Olúwa yóò dàbí àlá. Àlàáfíà o. Àlàáfíà mà, ẹ rà máa. Ṣé ní ẹ̀rí ni? Hello ma. Hello sir, ṣé ní ẹ̀rí testimony? Mo rí apartment, mo rí kíní ní Facebook ni, máa fẹ́ gbàdúrà fún mi. Àwa ní online ṣá ń gbàdúrà lọ́wọ́ ẹ darapọ̀ mọ́ wa kẹ́yìn náà bẹ̀rẹ̀ sí í ṣàmì. Tá a bá ṣe tán ní gbogbo àmì ń gbé kọ́ báyìí. Inú àdúrà láwà. Ẹyẹ èèyàn yẹ ṣàmì mi ò mẹ́ni tó làdúrà yìí. Ìròyìn ayọ̀ kan ṣoṣo tó máa yí ojú ọjọ́ padà nítorí rẹ̀. Agogo rẹ̀ kó lù lórúkọ Jésù. Agogo rẹ̀ kó máa lù. Agogo rẹ̀ kó máa lù. Agogo rẹ̀ kó máa lù. Wàyí kabaya kwa skundali moskapaile bosataya. Ẹgbẹ́ ohùn Olúwa lẹ́nu mi. Bí májẹ̀mú àtijọ́ ò bá ní àbùkù kò lè sáàyè fún tuntun. Májẹ̀mú arúgbó ilé yín tó ń dí ẹ̀rí tuntun rẹ lọ́wọ́. Lónìí o, májẹ̀mú yìí kò fi ẹ̀rí òjijì tó máa mú ọmọ wípé ọba ògo ń bẹ nípa tirẹ̀. Ó yẹ gbà á. Mọ́mí ẹgbẹ́ rí. Ọba ògo kó fún yín ní ẹ̀rí ńlá. Ó dẹ̀ yẹ kó dàbí àlá lọ́dọ̀ ẹnìkan. Ó dẹ̀ máa dàbí àlá o. Ìyanu ńlá. Ọmọ kan pè mí lánàá. Ó ní mọ́mì, ṣé lóòótọ́ ni pé téèyàn bá ṣiṣẹ́ owó máa ń rówó? Mo ní rárá o. Tó bá yàtọ̀ sí ìyanu Ọlọ́run lójijì, wàá ṣiṣẹ́ kówó tó dé o. Tó o bá ti fẹ́ ṣe 419, má sọ fún mi pé ò ní ṣiṣẹ́ kó tó rówó. Èèyàn máa ń ṣiṣẹ́ kó tó rówó ni o. Ṣé abúrakadá Ọlọ́run á jẹ́ kínní ni? Ó nínú mọ́mì ó lóun mọ tó ń sọ o. Ó lóun mẹ́ni tó fún ọ lówó náà. Ó lóun kọ́ déédéé rí aláàtì ni. Ó ní ẹ wò ó, ìsìlẹ̀ bí ẹni wípé òun kọ́ ńlá là ni. Àbí iṣẹ́ àbí àwọn understand. Ó ní mọ́mì tó bá bú sí gbé. Ó lóun mẹ́ni tó fún ọ ní 50,000. Ó ló kò yé o náà. Ó ní it's like a joke ló bá bú sí gbé. Ẹni tí ò sí $1 lọ́wọ́ ẹ̀ láti bí oṣù mẹ́ta. Kódà kí lockdown tó bẹ̀rẹ̀. Láti bí oṣù kò rí èèyàn kankan ṣàánú ẹ̀. Ó dàbí àlọ́ ìyá ó kọ̀ bú sí gbé. Mọ́mí ọ̀gá mo ní Ọlọ́run ló dé. Mo ní nígbà tó ń gbàdúrà tí n bá ní kó jẹ́ àgbàwẹ̀ tí n bá ní jẹ́ àgbàdúrà. Ó dàbí ẹ pọ́ lóhun ò gbàdúrà ẹ. Ó sọ̀rọ̀ kan fún mi mo rántí ó ní ó dà pé ṣe lọ́lọ́run kọ́ ń wò ẹ níran. Ṣé o rántí bóyá sunkún wá bá mi? Pé ṣe ló dà pọ́ lóhun kọ́ ń wò ẹ níran. Ọlọ́run èèwò èèyàn níran. Ó lè dàbí ẹ pé ó dákẹ́jẹ́. Ìdákẹ́jẹ́jẹ́ iṣẹ́ agbára ló ṣe mọ́ mi. Wọ́n ló ń bá dákẹ́ tí ò bá sọ̀rọ̀ kì í ṣe pé ó lára tó fẹ́ fayé ẹ̀ dáta ló ń pè. Àlàáfíà, yes ma.
ẹ kúrò lẹ́bàá o. ṣé ẹ ní ẹ̀rí ni. rárá bá o mo ní mo fẹ́ bá sọ̀rọ̀ wá. inú àdúrà la wà ẹ padà sínú online kẹjẹ kájọ gbàdúrà má pè mí o don't distract me please this is not the time for you to call àsìkò àdúrà tí mo fẹ́ kájọ gbàdúrà rèé a lè parí program kẹwàá máa pè please don't call me now I will not pick it anymore or kí n pa fún yẹn pátápátá ṣòro pọ́lọ́ ń gbàgbé rẹ ni àwọn voluntary tó máa bí ẹ̀rí àti ìyanu fún ọ àwọn àdúrà kan wà àwọn àdúrà kan wà tó ó dàbí kéèyàn máa dáwó sínú kólónì ó máa ti pẹ́tẹ́lómi ti máa gbà á ti pẹ́tẹ́lómi ti ń gbàdúrà á ti pẹ́ tí ẹlòmíì ti ń gbàdúrà this is my pastor this is my kìnìkan mọ́mì mi nínú olúwa rẹ̀ ó lè má jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run fi àṣẹ ìdáhùn àdúrà ẹ sí let's stop deceiving ourselves ó pẹ́ kémi náà tó mọ kíní yẹn kí mo sọ fún yín ó pẹ́ kéyèmí tó ṣí nígbà yẹn à ń lọ sí chọ́ọ̀chì kan lẹ́kọ̀ọ́ mo wá jókòó pa síbẹ̀ pé chọ́ọ̀chì ni máa lọ kọ́run àtayé gan sì di pé kí n kú ọbẹ̀ mi ò ní kúrò mo bá jókòó pa síbẹ̀ ọdún kìíní lọ lórí mi ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ó dijọ́ kan bàbá ṣọ́ọ̀ṣì yẹn bá jáde ló bá ní ẹ wò ó òun ò lè máa gbàdúrà lórí ogun ní gbogbo ìgbà tó o bá ti wà nínú ìjọ yìí tó ti lu ọdún kan ọdún kejì ọdún kẹta tó ò rí ẹ̀rí kankan gbàbọ̀ mí lọ àti ọjọ́ yẹn ni yèmí ti ṣí ni mo ti mọ̀ wípé lóòótọ́ ọlọ́run ń ṣiṣẹ́ àánú ṣùgbọ́n tí ọlọ́run ò bá fi àṣẹ ìtúsílẹ̀ ayé ẹ sẹ́nu wòlíì kan tó o bá lọ dúró pẹ́ńbẹ̀ o kàn máa dá ogun mọ́ ogun wàá máa dọ́ràn mọ́ràn ni òní kọ́ lọ ń ṣí ẹ lójú ọmọbìnrin kan ń wò mí bíi kò rí mi rí kò bá mi pàdé rí ní online mo kàn dédé rí tó ń pè mí ni hello ma òun máa wá yín kàn òun fi ó ní mọ́mì ìgbà àkọ́kọ́ tóun máa rí mi lórí Facebook rèé ó lóun ti fi mí lálàá láti ọdún mẹ́ta lòun ti fi mí lálàá bọ̀ 3 years mo dẹ̀ ti wà ní online fún ọdún 5 ẹlòmíì ò rí mi rí mọ́mì ẹ jẹ́ kó lọ ń ṣí wa lójú ká mú ẹni tí àṣẹ ìtúsílẹ̀ ayé wa ń bẹ lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ṣe lè mọ̀ ní pé kẹ́ lọ gbàdúrà áńgẹ́lì ìtúsílẹ̀ mi olúwa fi hàn mí ta lọ̀rọ̀ tó máa yí ayé mi padà ń bẹ lẹ́nu ẹ̀ olúwa jẹ́ ń bá pàdé ó lè dórí Facebook náà ló ti mọ̀ ó lè má jẹ́ mi yes ó lè má jẹ́ mi kó jẹ́ lòmíì ó lè dórí Facebook ó lè jẹ́ ìlú tó wà yẹn ló kọ̀ déédéé lọ ọ̀rẹ́ ẹ lè ní kó já lọ ṣọ́ọ̀ṣì àwọn ó lè jẹ́ ṣọ́ọ̀ṣì ọ̀rẹ́ ẹni tó máa tún ayé ẹ lẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run ti máa ṣàánú ẹ̀ ó lè jẹ́ ṣọ́ọ̀ṣì ọ̀rẹ́ ẹ ó lè jẹ́ ṣọ́ọ̀ṣì sìsá ó lè jẹ́ ṣọ́ọ̀ṣì àbúrò ó lè jẹ́ ṣọ́ọ̀ṣì ẹ̀gbọ́n ó lè jẹ́ ṣọ́ọ̀ṣì ẹnìkan tó kọ̀ déédéé let's go to the church ló bá débẹ̀ lọ́lọ́run á dẹ̀ yà ẹ́ lẹ́nu lẹ́sẹ̀kẹsẹ̀ á wá dàbí àwàdà dàbí eré mo ní ẹlòmíì tó bá ti rí pé ó ti ń pọ́dún kìíní ọdún kejì ọdún kẹta ó lẹ́rìí ó dẹ̀ wá bòmí lọ go to another place ọlọ́run ṣì ń gbọ́ àdúrà ó kàn jẹ́ pé ò tí ì bá ẹni tí ọlọ́run fi àṣẹ ìtúsílẹ̀ ayé sí lẹ́nu ò tí ì bá pàdé ní nàá ẹlòmíì máa wà níbẹ̀ yẹn kò ní kó àlà á ní ẹ dáàdi ṣọ́ọ̀ṣì òun lélẹ̀ mọ́mí ṣọ́ọ̀ṣì mi lélẹ̀ mi ò ní kúrò mi ò láéláé mọ́mí ẹ ìwọ ni yóò tún mọ̀ kọrin mọ́ ìwọ ni mà bá a lọ wòlíì mi wá dé pẹ́nu ogun. àṣẹ ìtúsílẹ̀ rẹ ń bẹ lẹ́nu ẹnìkan ó lè jóbìnrin ó lè jọkùnrin ó lè má jẹ́ wòlíì kó jẹ́ wèrè tó lọ lójú títì ó lè má jẹ́ wòlíì kó jẹ́ èèyàn alára ẹran rárá ó lè jọ́rẹ̀ rẹ làṣẹ ìtúsílẹ̀ ayé ẹ̀ ń bẹ lẹ́nu ẹ̀. ẹlòmíì ò bá mi pàdé rí gbogbo àwọn tẹ́rí tó ń sọ ẹ̀rí yẹn ìmí ànímọ́mì mi ò mọ̀ yín rí
people saying testimony, they are not the type that partake. One wá sórí Facebook. Ó ní mọ́mì mi òun wá sórí Facebook. Ó ní no, I don't usually come to Facebook. Ó ní I don't know what happened to me. Ẹnìyẹn ó ní mọ́mì mi ò kàn lè sọ̀rọ̀, mi ò mọ tí mo fẹ́ ṣe mọ́, ó ti sú mi, gbogbo ẹ̀ tiẹ̀ ti sú mi. Ó lóun kàn tí ẹ mọ̀, ó lóun mọ tó ń wá dé di Facebook lóru ọjọ́ tó ń kọ́ rí tí mò ń ṣe program. Ó ní mọ́mì, ó lóun kò yé òun. Ó lóun mọ̀ pé ọ̀dọ̀ yín lọ́lọ́run ti máa ṣàánú, ó lóun bá ti máa wá yín kiri. Mo ní ẹ wó làbọ̀rọ̀ wá mi kiri. Ọlọ́run sọ wípé àsìkò yẹn tó ní táìmù yẹn ni. Má rí mi bí Ọlọ́run, I am not God, please. Mi ò ń ṣe Ọlọ́run, akọni wípé àsìkò yẹn máa tó. A dẹ̀ fi àṣẹ yẹn sí mi lẹ́nu. As at that time, mọ́mì, ẹni tí Ọlọ́run fi àṣẹ ìtúsílẹ̀ ayé rẹ̀ sí lẹ́nu, tí Ọlọ́run ó sì sọ̀rọ̀ látẹnu rẹ̀, táyé rẹ̀ ó sì yí padà, táyé rẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí mú yes positive nínú ohun gbogbo tó o bá ṣe. Ọlọ́run tó ṣílẹ̀kùn ọjọ́ ẹni láì gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni kó mú ọba pàdé o. Mọ́mì dáàdì ẹ máa rí ẹ̀rí ńlá sọ kó òrùn oṣù yìí tó wọ̀, ẹ ó sọ ẹ̀rí ńlá, ó máa dàbí àlá o. Mọ́mì ẹ máa bá mi kọ síbẹ̀. Olúwa jẹ́ kí dídè rẹ omi ayé nítorí mi. Nínú oṣù yìí, jẹ́ kí dídè rẹ omi ìlú mi. Ṣé o mọ̀ pé tọ́lọ́run bá dé sínú ayé ẹnìkan, tó o bá jáde láti ìlú Èkìtì tàbí ìlú Abẹ́òkúta tàbí o jáde nílùú Ìbàdàn, ǹjẹ́ o mọ̀ wípé ọba Ìbàdàn máa wá ẹ pé ìlú Ìbàdàn lẹ́ni tó ní ẹ̀rí ńlá yìí ti jáde, ọmọ wa ni. Wọ́n máa fẹ́ sọ ọ́dọ̀ ọmọ nílùú yẹn ni. Am I lying? Kọ́ ló ń kọ̀ ṣàánú ẹ, o jáde láti ìlú Ìbàdàn. Ẹ̀rí yẹn wá di tọrọ fọ́nkálẹ̀, gbogbo ayé mọ̀ nípa ẹ̀rí yẹn. Ọba ìlú rẹ máa wá ọ ni. Pé mo fẹ́ mọ ọmọ ìwọ́n nílùú báyìí ló ti jáde. Ẹ̀rí ni mò ń sọ yìí. Ọba ìlú ẹ máa wá ẹ pé mo fẹ́ fi ẹ yan gàn. Pé nítorí o tiẹ̀ jáde láti inú ìlú yìí. Èmi ò mi ayé. Ọba ìlú rẹ̀ ò tí ì pè ọ́ pé máa bọ̀, a fẹ́ rí ẹ. Gbogbo aráàlú ò tí ì kórajọpọ̀ pé alágbájá ọmọ lágbájá ní ilé ebo ló ti jáde, agboolé ebo la bí sí. Ẹ jẹ́ ká lọ ṣètọ́jú ẹ̀. Ẹ̀rí yẹn ò tí ì tó yẹn. Ó yẹ kẹ́rí yín tó bẹ́ẹ̀ mọ́ mi. Dáàdì ó yẹ kẹ́rí yín kó jù bẹ́ẹ̀ lọ. Ẹ jọ̀ọ́ ẹ sọ̀rọ̀ níbi tẹ́ wà. Olúwa jẹ́ kí dídè rẹ omi ayé lórí ọ̀rọ̀ mi. Nínú ìran tí mo ti jáde, nínú ìlú tá a gbé bí mi sí, dídè rẹ nínú ayé mi jẹ́ omi ayé. Ẹ sọ̀rọ̀, jẹ́ ó dàbí àlá lórí tá a fẹ́ lọ gbọ́. Mọ́mì ẹ sọ̀rọ̀, ó dẹ̀ máa dàbí àlá. Á yà yín lẹ́nu nígbà tẹ́rí bá bẹ̀rẹ̀ sí jáde o. Kékeré lẹ̀rí tẹ́ gbọ́ lónìí o. Ó kéré o. Ìyí tẹ́ máa tún gbọ́, ó máa tún ga jù èyí lọ. Ìwọ náà dẹ̀ máa wà lára àwọn ẹlẹ́rìí lórúkọ Jésù. Mọ́mì ẹ̀ ní wá lásán o. Gbogbo ẹ̀yin silent viewer, mo gbàdúrà fún yín mọ́mì dádì tẹ́ ń wò mí silently. Ẹ̀rí kan ṣoṣo tó máa mi ìlú tá a ti gbé bí yín, tó máa mi orílẹ̀-èdè àgbáyé pé ẹjọ́ àti ẹ̀fẹ́ rí ẹ̀kọ́, please we just want to see you face to face. Ẹ̀rí yẹn máa tẹ̀ yín lọ́wọ́ lórúkọ Jésù. Ó máa tẹ̀ yín lọ́wọ́, ó máa dàbí àlá. Màmá ẹ lọ gbọ́ orin yìí. Olúwa ti sọ fún mi kí n sọ fáwọn èèyàn kan lọ forin yìí ṣe ríngétò wọn. Àwọn tí mo lè bá sọ̀rọ̀ mo bá sọ̀rọ̀. Tí n bá ti báyàn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí wọ́n bá ti dá mi lóhùn, èmi máa gbójú mi kúrò ńbẹ̀ ni o. Ẹ̀ẹ̀kan tólúwa bá ti rán mi síyàn tí n bá ti jíṣẹ́ fún, tó bá ní ọ̀rọ̀ mi ò tà, màá ya rọra fílẹ̀ sáyé rẹ̀, ń lọ́rọ̀ tèmi o. Èmi ò ń pè èèyàn ṣàṣàṣà o. Tọ́lọ́hun ò bá ti darí mi pé kí n bá ọ sọ̀rọ̀, o ò lè rí mi kí n sọ̀rọ̀. Olúwa ní ká lọ fi jó dàbí àlá ṣe ríngìntò wa, kó o sì pín fún àwọn èèyàn rẹ káàkiri. Ìwọ tó ò tí ì pín orin yìí, ò ń dìlé nǹkan kan, jẹ́ kẹ́rì yẹn ó dé, ìwọ lókù tó ń dá dúró. O ò tí ì pín fáwọn tó yẹ kó o pín fún. Ó yẹ kó o ti pín orin yẹn fáwọn tó yẹ kó o pín fún. Ó yẹ kó ti débi tó yẹ kó dé. Mọ́mì ẹ̀ tí ì sọ̀rọ̀ ni, ẹ sọ̀rọ̀, ó gbọ́dọ̀ dàbí àlá. Ẹ fọ̀hùn.
nìyẹn. Thank you, Jesus. Leléyìí tàbí kẹ́ lọ sórí wẹ́bsáìtì wa ó wà ńbẹ̀ Jẹ́ Ó Dàbí Àlá wà ńbẹ̀ àti pin ní líǹkì orin Jẹ́ Ó Dàbí Àlá yẹn sísàlẹ̀ ẹ lè rọra tẹ́ bá ti tẹ̀ ó máa gbé wá fún yín pé kẹ́ download ó ti di tiyín náà nìyẹn. Fídíò ẹ̀ máa jáde kó tó pé 7 days a ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ owó ló sì ṣòjóró tó àwọn èèyàn mi ti náà máa contribute wọ́n mi ò fẹ́ dẹ ẹnikẹ́ni láàmú ẹni tọ́lọ́run bá fi sí lọ́kàn pé kó donate lórí orin yìí ni kó ṣe mi wá bí láti mo ń tiraka nínú ìwọ̀nba ìgbìyànjú mi mo ń kó ohun tí Ọlọ́run fún mi níwọ̀nba ohun tó yẹ kí n kó ṣàlè gádà I'm trying my best ṣe ẹni tọ́lọ́run bá ti fi sí lọ́kàn níbí pé kó donate lórí Jẹ́ Ó Dàbí Àlá pé ká lè fi ṣe fídíò ẹ̀ ìwọ ni kó ṣe fídíò orin yẹn ó gbọ́dọ̀ jáde kó tó péjọ́ 7 Olúwa dẹ̀ ti fún mi lọ́jọ́ tó máa jáde mo dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ kó jáde toríjọ́ tó kọ sí mi lórí ọ́díò yìí ìfà mi ì mọ ohun tó ń ṣe mí lọ́jọ́ yẹn mi ò wá okay I cannot eat I cannot do anything until I obey him àfìgbà tí áńgẹ́lì yẹn ṣiṣẹ́ tán kára tó tù mí so tí máa fi ṣe fídíò yẹn mo gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ so before 7 days ó gbọ́dọ̀ jáde tí ó máa wà lórí YouTube everybody can download the video mẹ́ so líǹkì Jẹ́ Ó Dàbí Àlá ni wọ́n ti pin mọ́bẹ̀ ẹ rọra bá wa tẹ̀ kẹ́ download ẹ lọ sórí YouTube wa kẹ́ lọ subscribe síbẹ̀ Mama Shilo Worldwide ó wà tẹ́ bá ti tẹ Mama Shilo lórí YouTube yín ẹ rí orúkọ wa ẹ lọ bá wa subscribe síbẹ̀ inú wa máa dùn láti ṣe èyí inú wa dùn fún yín tẹ́ bá lè ṣe èyí fún wa ẹ ṣe púpọ̀ yóò dàbí àlá lójú arónípin ayé rẹ̀ àwọn tí ò gba ọ̀la rẹ̀ gbọ́ wọ́n á júbà májẹ̀mú Ọlọ́run nígbà tí dídé Ọlọ́run bá mi ayé lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ ṣe púpọ̀. gbà tún ya gbòsì ya olórí ayé jẹ́ káyé mọ̀ pé wọ́n lọ́ra. nígbà tó bá dàbí àlá lójú ọ̀tá lọ. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe báyìí ẹlòmíì ṣe ń wọlé ni ẹ̀yin tẹ́ bá nídìí líǹkì orin yẹn ẹ máa bá mi monitor Bukky Lawal Princess Adufe ẹ̀yin admin ṣe wà ń bí gbogbo admin ẹ bá mi monitor àwọn kọ́mẹ́ǹtì yẹn àwọn tó bá nídìí orin yẹn rọra fún wọn ní líǹkì yẹn kàn lọ download ẹ go and download it please ẹ lọ download ẹ fúnra yín ni download it okay yeah ó máa bẹ́tà kẹ́ download ẹ fúnra yín kí n má fún yín so àwọn tó bá ti ń kọ́mẹ̀ntì pé wọ́n nídìí orin yìí ẹ bá mi máa fún wọn ní líǹkì kẹ́ máa bá mi ju líǹkì yẹn sí abẹ́ kọ́mẹ̀ntì wọn gbogbo àwọn tó bá nílò nọ́mbà mi ẹ jọ̀ọ́ ẹ má pè mí for now please I beg you in the name of God a máa fi nọ́mbà síbẹ̀ but please
don't call me for now in the name of God la fi bẹ̀ yín o ẹ má pè báyìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣorí ọ̀fẹ́ kẹ́ tó pè ẹ ṣé púpọ̀ God bless you masa ẹ ṣé 08081161512 ẹ bá mi gbé nọ́mbà yẹn jáde yeah that is our YouTube link wọ́n ti gbé síbẹ̀ ó wà ńbẹ̀ link orin yẹn ó wà ńbẹ̀ lè download ẹ̀ yeah link ẹ nìyẹn link ẹ wà ńbẹ̀ wọ́n ti pin ẹ mọ́bẹ̀ ẹ̀yin tẹ́ bá ti need link ẹ máa comment wọ́n máa fi sí abẹ́ link yín wọ́n máa fi sí abẹ́ comment yín àwọn èèyàn mi wà ńbí tán máa fi link yẹn sí abẹ́ comment yín àwọn tó bá ti need ẹ ṣá máa bá ẹ má jẹ́ oṣù yín ẹ máa ara iṣẹ́ ìránṣẹ́ tẹ̀yin gbà nìyẹn ẹ máa fi link orin yẹn sábẹ́ comment àwọn tó bá ti need ẹ ṣó yé yín ojú òní tì wá so ẹ̀yin tẹ́ need the number mi 08081161512 ṣó yé wa àwọn èèyàn ti comment pọ́n ní di link orin yìí ẹ máa bá mi fi link ẹ ṣáà máa copy kẹ́ máa paste copy and paste náà ni ojú òní tì wá God bless you yóò dàbí àlá and ẹ lè lọ sórí website wa kẹ́ ẹ lọ wo link yẹn ń bẹ̀ ṣe gbọ́ ṣe mọ̀ pé àwọn èèyàn wa yìí ṣóyé wa Mercy ó wà ń bẹ̀ ó yá gbogbo àwọn tó bá ń comment ẹ máa bá mi fi link yẹn sí under link wọn ọ ẹ bá wa lọ sórí website wa ẹ lọ sórí website profile ó mo ṣe máa sọ pé tẹ́ bá ti wọlé go and press your follow button follow so that ẹ rí notification wa anytime tá bá ti wà ní online tẹ́ bá ti rí link orin yẹn ó wà nínú website wa ẹ lọ bá wa wò ń bẹ̀ ó wà ń bẹ̀ àdàfọ ẹ dẹ̀ lè lọ wo orí YouTube ó wà ń bẹ̀ Mama Shilo worldwide ó wà ń bẹ̀. ọ̀tá dákẹ́ ariwo bí àlá o tètè jẹ́ ó dàbí àlá lójú ẹ̀rọ ní bí o. gbọ̀tún yọ gbòsì yọ olórí ayé. jẹ́ káyọ̀ mọ̀ pé wọ́n lọ́ra. nígbà tó bá dàbí àlá lójú ọ̀tá lọ̀tá dákẹ́ ariwo. wọ́n dákẹ́ jẹ́jẹ́ láì. nígbà náà láriwo àwádìí òkìkí àgbáyé. mímí àmì ariwo ata. igun ilé. kò jẹ́ nǹkan jẹ́ nǹkan. Ọlọ́run bá jẹ̀mú o jẹ́ ó dàbí àlá. Ìwọ ni Ọlọ́run tí kì í dalẹ̀, ọ̀rẹ́ òtítọ́ ni ọ́ o. Ẹni bá ní ọ, ó ti lóhun gbogbo. Ó lóhun gbogbo láyé lọ́run. Ìwọ ló sọ nínú ọ̀rọ̀ rẹ wípé Ọlọ́run ọ̀rọ̀ ké pè mí ní ọjọ́ ìpọ́njú. Bẹ́ẹ̀ni o. Èmi ó sì gbọ́ ohùn rẹ. Màá fi ohun alágbára tí ìwọ kò mọ̀ ọ́ o. Aláṣẹ láyé. Máa ṣe tìrẹ láṣẹ pé. Aláṣẹ lọ́run. Ọ̀rọ̀ rẹ á wá dàríyànjiyàn lójú ọ̀tá. Olórí ayé wá ṣàkárú tú àgàtò. Tètè jẹ́ ó dàbí àlá. Bíbélì ló sọ fún mi wípé Ọlọ́run ìgbàanì ògo ilé ìkẹyìn yóò pọ̀ ju ti ìṣáájú lọ. Májẹ̀mú ọ̀rọ̀ wá fọhùn jáde. Àwọn tó rí ọ ní ìgbàanì ayé wọn ò tún wà bákan náà mọ́. Ìṣẹ̀lẹ̀ ìyanu gbọ́dọ̀ ṣẹlẹ̀. Ọlọ́run ìpè mi o.
dìde káyé ó torí wí. Àánú bẹ lọ́wọ́ rẹ o. Ṣé bí ọmọ tó bá ṣèfẹ́ bàbá rẹ̀, ó di dandan kó rójú rere bàbá ọmọ. Ọlọ́run dè bó. Abiyamọ ọ̀run o. Gbéra lẹ̀ ó dìde kó gbé mi kàn kí n má jábọ́ lẹ́yìn rẹ o. Tètè ṣe bó ti ṣe. Tó bá ti dàbí àlá tán, òkìkí akàn o, ariwo ata. Bẹ́ẹ̀ni o. Gángan yóò sọ o. Kùtùkù ẹ̀wọ̀n o. Nítorí dídé rẹ o, ó máa ń mi ayé. Tó bá ti sọ̀rọ̀ gbogbo lọ́rọ̀ tó kù máa dákẹ́ ni. Jẹ́ dàbí àlá kíákíá. Ṣàánú mi. Ayé kò sí Ọlọ́run má jẹ̀mú o. Jẹ́ ó dàbí àlá o lójú ọ̀tá. Ìwọ ẹni tí a ti rò pin wípé kò lè ṣe rere mọ́. Gbogbo ẹ̀yin tá a ti pàwé ìrántí ayé yín dé. Tẹ́tí sílẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi. Ẹ gbọ́ ohùn Olúwa. Mo ní ìròyìn ayọ̀ kan fún ọ lónìí o. Ọlọ́run Ṣílò kò gbàgbé rẹ. Ọlọ́run tó dá ọ kò gbàgbé rẹ. Bẹ́ẹ̀ni. Ó kọ ìtàn ayé rẹ lọ́wọ́ ni. Tó bá kọ ìtàn ayé rẹ lọ́wọ́, á dàbí ẹni wípé ó dákẹ́ jẹ́jẹ́. Ìdákẹ́ jẹ́jẹ́ rẹ̀ ó ṣiṣẹ́ agbára. Nígbà tójú ọjọ́ bá máa yí padà, mìmí á mì o, òkìkí á ta. Má rora rẹ pín, ọjọ́ ayọ̀ rẹ ti dé. A máa kéde ògo rẹ fún ayé, wípé o gbórí ògo wáyé o. Mo sọ̀rọ̀ májẹ̀mú yìí sínú ayé tí tó ń gbọ́ mi. Ó yẹ lọ́la àgbáyé já. Nígbà tó bá dá ìkólọ mi padà, jẹ́ ó dàbí àlá o lójú ọ̀tá. Jẹ́ ó dàbí àlá. Jẹ́ ó dàbí àlá o. Nígbà tó bá dá ìkólọ mi padà, jẹ́ ó dàbí àlá o lójú ọ̀tá. Ọlọ́run gbogbo láyé lọ́run. Ọlọ́run tí kì í béèrè àṣẹ lọ́wọ́ anybody kó tó sọ ni di somebody. Ọlọ́run tí kì í gbàṣẹ lọ́wọ́ anybody kó tó sọ ènìyàn di somebody láyé. Mọ́mì dádì tó rí àmì ṣe ó máa dé bá yín lálejò. Àbẹ́ ẹ̀gbọ́n tí mo wí ni. Ọlọ́run tí kì í gbàṣẹ lọ́wọ́ anybody kó tó sọ ni di somebody. Nínú oṣù yìí kó tó parí, kò ní ṣe bí lockdown wà bí kò sí. Kí oṣù yìí tó parí, Ọlọ́run tó máa ń sọ ẹni tí ò jẹ́ nǹkan di nǹkan lójú aró ni pé Adébáyé lálejò lórúkọ Jésù. Ọlọ́run tó máa ń sọ nothing di something, from nothing to something. Bẹ́ẹ̀ kì í dẹ̀ ṣe pé kò sí something nínú nothing o. Something wà nínú nothing. Ṣùgbọ́n àwọn èèyàn tó wà lára di nothing ni wọ́n sọ nothing di ẹni tí ò lè yé èèyàn mọ́. Wá wò ó, Ọlọ́run tó ṣe
fèrèsé ọ̀run àánú tó máa ń ṣàánú fẹ́ni tó bá wù ú, bó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé èmi ó ṣàánú fẹ́ni tí màá ṣàánú fún, kì í ṣe àwọn tó fẹ́ tàbí àwọn tó ń sáré rẹ̀, bí kò ṣe òun Olúwa tóun máa ń ṣàánú. Ó máa wọn Ọlọ́run nínú àánú ẹ̀ kó òrùn oṣù yìí tó wọ̀ láti ṣàánú fún ọ lórúkọ Jésù. Yóò dàbí ìyanu, yóò jọ bí idán lójú arónípin ayé rẹ̀. Àwọn tí ò gba ọ̀la rẹ gbọ́, wọ́n á padà wá júbà májẹ̀mú Ọlọ́run láyé rẹ̀. Ibi tá a ti yẹ̀yẹ́ rẹ rí, ibi tá a ti lé ọ jáde yẹn, mọ́mì dáàdì ẹ máa lọ jọba níbẹ̀, ẹ máa dọba bẹ̀ lórúkọ Jésù. Ẹ wá máa bọ́ gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan bí ó ti rí nù. Ìwọ ló sọ nínú ọ̀rọ̀ rẹ wípé afẹ́sórí ọ̀fẹ́ ẹ lọ download ẹ̀ dáadáa o. ní ọjọ́ Ẹ bá wa ìpọ́njú. subscribe sí YouTube wa. Mo fẹ́ káwọn èèyàn bá mi subscribe sí YouTube yìí. Tó bá yẹ pé bá ṣe ń pọ̀ bí tá à ń wọ 10,000 tá à ń wọ nǹkan kan, òun là ń subscribe sórí YouTube yẹn á ti pé 1,000. À lè máa live stream dáadáa, à lè ráyè live stream dáadáa lórí YouTube. Ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ bá wa subscribe sórí YouTube wa, báwo la ṣe fẹ́ live stream? Ó ṣe pàtàkì. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi subscribe sórí YouTube yẹn. Bá a ṣe pọ̀ bí náà ni mo fẹ́ ká pọ̀ lórí YouTube yẹn, torí tó bá yá a lè mọ̀ lo Facebook kó jẹ́ péèjì wa àti YouTube yẹn la máa lò. Ṣùgbọ́n ó yẹ ká wọ 1,000. Wọ́n ní tá bá wọ 1,000 lórí YouTube a lè live stream. Ẹ jẹ́ ká lọ ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ àṣejù bẹ́ẹ̀mí gan ti lérò lọ. Ẹ̀yin fúnra yín lè share page yẹn lórí timeline yín pé people kindly subscribe to this YouTube. Ẹ lè ṣe bẹ́ẹ̀ ni ohun Ọlọ́run ni ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ. So mo fẹ́ ká ṣe kíákíá. Mi ò béèrè iye kan lọ́wọ́ ẹnikẹ́ni, ṣùgbọ́n Olúwa ti kàn pa fún mi pé kí n lọ ṣe fídíò orin yìí. Bóun tún fẹ́ jẹ́wọ́ bóun ṣe jẹ́ fún mi lọ́nà 7 nílọ́po 7 nínú fídíò jẹ́ ó dàbí àlá. So a fẹ́ ṣe fídíò yẹn láàárín òní sí ọjọ́ 7. Mo ti pe cameraman tó fẹ́ bá mi ṣiṣẹ́ yẹn, ó lóun máa gba 300,000 lórí ábọ̀mù ẹyọ kan gbogbo fídíò tó bá wà ńbẹ̀. Mo ní ṣùgbọ́n mi ò ní tó yẹ yẹn, pé kó ṣàánú mi, pé ṣó mọ̀ wípé iṣẹ́ Olúwa ni mò ń ṣe, pé ṣó mọ̀ pé kòrónà wà ń ta mi ò ṣiṣẹ́. Ọlọ́run ni mo ní, mi ò léèyàn. Àwọn olùrànlọ́wọ́ tó dẹ̀ wà ní àyíká mi ò fẹ́ dà wọ́n láàmú kí máa wá máa béèrè owó lọ́wọ́ wọn. Mo ní ṣó mọ̀ pé kò nítumọ̀, mo ní kò dáa tó gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Mo ní ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá rán sí mi nínú wọn ló máa ṣe, pé mi ò mọ bọ́ ṣe ń fọ́ọ̀sì èèyàn ṣe ni anything ẹni tó bá wọn kálukú ni kó ṣe. Mo ní ṣùgbọ́n máa gbìyànjú pé kó bá wa yọ 100 kúrò lórí ẹ̀, pé àti ẹ̀ lè san 200 lórí ábọ̀mù ẹyọ kan, pé tíráàkì 4 yẹn kó ṣàánú wa kó bá wa ṣe. Ó ní wẹ́, ó lóun máa try. Ó ní ṣùgbọ́n ká bá òun fi sí. Mo ní kó má wọrí pé màá gbìyànjú, pé kó ṣàṣìjẹ́ ká kọ́kọ́ lọ wá 200 yìí, pé ṣó mọ̀ pé mi ò ṣiṣẹ́ o, Ọlọ́run ni mo ní o. Èèyàn dẹ̀lé èèyàn ní aṣọ ọ̀bùra mi o. Àwọn tí mo dẹ̀ níyìí mi ò ṣetán láti jẹ́ wọn lọ. Mo fẹ́ kán dúró kán gbàdúrà káyé wọn nítumọ̀ kan lẹ́rìí. Ẹni tọ́lọ́run bá rán mi sí kí n jíṣẹ́. Ẹni tọ́lọ́run bá wá rán sí mi nínú wọn kó jíṣẹ́ láìsí làálàá kankan, without anything called forcefulness or lọ mú 1 million báyìí kíní kan ni mo rí rọ́rọ́rọ́ o. Èmi dẹ̀rẹ́ mo bàjẹ́ nǹkan kan wá, mo ṣòro fowó dí lẹ́nu o. Tó o bá ṣe ní tí ò dáa tó dẹ̀ wà lórí pílátífọ́ọ̀mù mi, mo máa bẹ́ẹ̀ wí o, màá sọ̀rọ̀ o. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan kan nípa ọ̀rọ̀ màmá Ṣílò o. This is 5 years. 5 years tí mo ti wà lórí online tí mo ti ń ṣe program rẹ̀. Ọdún 5 2020 ló pé 5 years tí mo ti wà bí tí mo ti ń ṣe online program. Tó o bá ṣe tí ò dáa tí mo rí, ẹsẹ̀kẹsẹ̀ ni mo máa sọ fún ẹ o pé n tẹ́ ṣe yóò dẹ̀ da o, mọ́ mi la dẹ̀ ń pè yín kó dà. Ìwà tí ò dáa ni. Má rò pé torí pé mo ṣòro fowó dí lẹ́nu o.
o lè gbérọ́ wá fún mi kí n rà o èèwọ̀ mi ni o tẹ́ ẹ bá ṣe tí ò dáa dádì mọ́mì ọlọ́run ló ju gbogbo wa lọ o mo máa sọ fún yín pé tẹ́ ẹ ṣe ò dáa owó yẹn lè ò ní fún mi mọ́ dowó ẹ mú ẹnìkan lọ́lọ́run lò wọ́n wá sílùú yìí ni tó bá rẹ́ àwọn aṣọ tán kó fún mi ara àwọn aṣọ tán fún mi ni mo wọ̀ yìí mo dẹ̀ mọ̀ pé ó máa jóríyìn fún wọn níbi tán wà pé èmi lọ́lọ́run dẹ̀ lò láti fún mọ́mì sílò láṣọ yìí o sórí àwọn kan náà wà nílùú ọba tó ń dára yìí sí mi lọ́rùn mọ́mì wa kan lọ́lọ́run lò wọ́n wà ń bí wọ́n lè má fẹ́ kí n dárúkọ wọn wọ́n wà ń bí wọ́n ń wò mí wọ́n á máa fi mí rẹ́rìn níbi tán wà báyìí wọ́n á máa rẹ́rìn ní mọ́mì sílò mi wọ́n máa rẹ́rìn ni ẹnìkan lọ́lọ́run lò ó dẹ̀ kó wá bó ṣe máa dínú dúrọ́ọ̀mù wọn tó máa lóòdù ẹ̀ láti inú pílẹ̀nì wá Nàìjà mọ́mì sílò ẹ̀yin náà gbélé yìí ẹ̀yin náà gbélé yìí mi mọ̀ wọn ọlọ́run kò rán wọn sí mi ṣùgbọ́n mo rí ọlọ́run nínú ayé wọn téèyàn kan bá wà tí ò dáa mo ní discipline màá bẹ́ẹ̀ wí o tó bá ti ṣe tí ò dáa màá sọ ìwà tó ṣe yẹ o owó yẹn lò ní fún mi mọ́ tọ́jú owó ẹ̀ sí báǹkì ẹ̀ it's not necessary you give me èèwọ̀ tèmi nu ṣáà ti mọ́ ṣe tí ò dáa jájọ dúró sójú ọ̀nà ọlọ́run kájọ pọ̀ òfin ọlọ́run ìmọ̀ tó bá ti wà tí ò dáa I will discipline you o màá sọ̀rọ̀ o kó má ti mọ̀ ẹ́ ṣe é ṣe pé lè máa padà di irọ́ o á bẹ́tà kó o tètè dówó ẹ mú ìgbà tó bá wà tí ò dáa màá sọ̀rọ̀ á bẹ́tà kájọ pa òfin ọlọ́run mọ́ ká gbọ́ràn sófin ọlọ́run ká dúró nínú ìlànà ẹ̀ ká má sáré kiri ká má tójú bọlé ká má wò ó ṣàkiri Jésù nìkan olùòrìṣà òun ni ọba téèyàn ń kúnlẹ̀ bọ́ o Jésù olúwa wa mo fi àwọn tó máa donate fún fídíò yìí owó tá à ń wá 200 la need ó dẹ̀ gbọ́dọ̀ pé kán tó bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n dẹ̀ ti fún wa lọ́jọ́ pé àwọn fẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ Sunday ẹjọ́ kí lè níná ṣé èsè ní ni Thursday ẹjọ́ kí lè níná mi ìmẹ̀ ní o òkè ní ni Thursday mo fi àwọn tó máa ṣe ọrẹ tinútinú ṣé tinútinú ni o jọ mi ìfọ́sí ẹ o mi ìfọ́sí ẹ o ọlọ́run ló lògo ẹ o I am not forcing anybody ṣe n tó bá wùn ẹ láti inú ẹ bá mi wá àkáǹtì kẹ bá ń tẹ̀ bẹ́ẹ̀ ẹ bá mi wá àkáǹtì mi jáde mo fẹ́ kówó yẹn pé kó tó di Sunday tán ní ká wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí mo fẹ́ kó pé 200 yẹn kó pé báyìí pam ká dẹ̀ kó fún wọn pé owó fídíò wa rèé o a dẹ̀ fẹ́ gbáṣẹ́ wa before 7 days ó yá ẹ̀yin tọ́lọ̀ ń bá fi sí lọ́kàn ẹ jẹ́ bá mi tẹ nọ́mbà mi síbẹ̀ 080 ẹ ṣe tẹ bá mi gbé àkáǹtì jáde àkáǹtì nọ́mbà yẹn nìyẹn 00321795567 Access Bank a fẹ́ kówó fídíò yẹn pé kó tó di Sunday tán ní ká wá bẹ̀rẹ̀ fídíò jẹ́ ó dàbí àná ẹ̀yin tọ́lọ̀ ń bá ti rán mi tọ́lọ̀ ń bá rán yín sí mi ẹ jíṣẹ́ ẹlòmíì pariwo yóò mú yóò ṣe tí ó ṣe yóò gbójú rẹ̀ kó ẹ̀yin tí Ọlọ́run bá rán sí mi èèyàn kan ṣé o mọ̀ pé tí ò bá sí kíní kò èèyàn kan ṣoṣo lè gbé 200 yẹn lè pé mọ́mì sílò mi ẹ gba 200 yìí kẹ́ lọ fi ṣe fídíò jẹ́ ó dàbí àná bẹ́ẹ̀ ni ẹnìkan lè gbélé nínú tí Ọlọ́run fún ẹ níwọ̀nba ó bá ṣe rí ni o ṣe tinútinú ṣe àkáǹtì yẹn nìyẹn jẹ́ àṣe tinútinú ẹ̀yin tí Ọlọ́run tó bá rán sí mi mo fẹ́ kẹ́ jíṣẹ́ ayọ̀ yìí fún mi kí n dẹ̀ rí kínú mi dùn kí n dẹ̀ ṣàdúrà fún yín ẹ ṣe púpọ̀ yóò dàbí àlá o ojú ẹni tó sọ wípé kò sọ́nà fún ọ yẹn wàá ràánú Ọlọ́run gbà àlàáfíà ẹ ṣe púpọ̀ tó bá dalẹ̀ tó bá ṣe àwa sí online tó bá mú wa ká mọ́ wá sí online lálẹ́ òní tó bá di alẹ́ Friday ẹ máa rí wa ní online ẹ ṣe púpọ̀ bye for now jẹ́ kí orí ọ̀fẹ́ Jésù Olúwa ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé láti ṣe lọ àti títí láéláé àmín bye.